àmín. Alayki mislal guyumi ya qudratal idumi ìyá alájà jannati wa na'im. àdúrà tá ń bẹ̀rẹ̀ gbogbo òbéèrè wa fún yín lọ́wọ́ bá òun náà ní pé ìkí ọlọ́run àtàláfíà ọlọ́run bá tí ò ní gbé nígbà kankan kó máa bá ìyá alájà kó máa bá ìyá alájà Kudratullahi Akínyẹmí Tahiyyatun wa salama alayki mislal guyumi. àmín. Ya qudratal ìkí ọlọ́run tí ò ní gbé nígbà kankan tí ó máa rọ̀ gẹ́gẹ́ bí èṣùṣù gẹ́gẹ́ bí òjò. Tahiyyatun wa salama alayki mislal guyumi. Ya qudratal idumi fi jannati wa na'imi. Tahiyyatun wa salamu alayki mislal guyumi. Ya qudratal idumi fi jannati wa na'imi. tó gbẹ̀yìn tí ò bá síbẹ̀ ìyá ń bẹ láyé tí ò bá síbẹ̀ ìyá ń bẹ láyé ẹ̀gbọ́n tó jù ń bẹ láyé ẹ̀gbọ́n tó ju ẹni táwọn wí lọ ń bẹ láyé ọlọ́run ò pa wọn o. ọlọ́run ò pa wọ́n o ibi títí ẹ̀ parí sí ibi títí wọ́n parí sí yìí bẹ́ẹ̀ lọ́run ti mú lọ yìí. bẹ́ẹ̀ lọ́n ti mú wọn lọ yìí èyí tó bá kù èyí tó kù àwa tá à ń sunkún àwa tá à ń sunkún àwa ní ká lọ múra àwa ní ká múra òun ó ti pàdé ọlọ́run wọ́n nísìnyí ti pàdé ọlọ́run ọba wọn ọlọ́run tún wá kẹ́ ọlọ́run tún kẹ́ wọn ó kú síbi ire wọ́n kú síbi ire arókù ẹ̀sìn wọ́n ló kú wọn sí àtúwájòkó àdúrà fún àtúnjókòó àdúrà fún wọn níbo làwọn kù sí níbo làwọn kù sí ta ni ó sìn wá ta ni ó sìn wá níbo ni wọ́n sìn wá sí níbo ni wọ́n sìn wá sí ẹ̀yà máa bira wa léèrè ọlọ́run nìkan ló mọ̀ bẹ́ẹ̀. ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ o ó kú sọ́wọ́ ọkọ ẹ̀ wọ́n kú sọ́wọ́ ọkọ wọn ó kú sọ́wọ́ àwọn ẹbí ẹ̀ wọ́n kú sọ́wọ́ àwọn ẹbí wọn ó kú sọ́wọ́ àwọn jẹ̀mọ́ ẹ̀ wọ́n kú sọ́wọ́ àwọn jẹ̀mọ́ wọn ó kú sọ́wọ́ aládùúgbò ẹ̀ wọ́n kú sọ́wọ́ àwọn aládùúgbò wọn wọ́n rókù ẹ̀sìn wọ́n ló kú wọn sí ó kú sínú Islam wọ́n kú sínú Islam wọ́n wẹ̀ sínú Islam wọ́n wẹ̀ sínú Islam wọ́n tún lọ sínú sí Islam wọ́n tún lọ sí nílànà ti Islam níbo la parí ti wá sí. níbo làwọn ó parí sí ẹja abira wa léèrè wọ́n níbi kú bá dé ikú bá dé àwọn àti wà lọ́run dákun lọ́mi lára àwọn ọlọ́run dákun lọ́mi lára ọlọ́ni láńjọ akira lọ́gùn nafsan ìsàjẹ́ àjálùwà. ọlọ́run ní ẹ̀mí kan àní lọ lára nígbà tí àsìkò ẹ̀ bá ti tó wàjàkúlù rọ̀bí yá máa sọ pé ọlọ́run ọba mi ò láwọn àkàtà ní ilé ẹ̀jẹ̀lì nkọ̀rí ìbí tó bá tún lọ́mi lára fúngbà díẹ̀ sí fún àsọdẹ́kù Bí wọ́n ìbá- àkúlù mi nà sọ̀lẹ̀. mi ìbá máa ṣe dáadáa mi ìbá máa sòótọ́ ìbá sì wà nínú àwọn tí ó máa ṣe dáadáa ọlọ́run ní dìímú ọlọ́run ní gbé kọ́ o ètò ṣe náà tó. ìtò ṣeun ti tó àwa la mọ ètò ayé àwa la to ètò owó. àwa ni ká wá ronú àwa ní ká ronú ara wa ẹni ó lọ yìí ẹni tó lọ yìí ayé tá a jọ lò ayé tá a jọ lò ibi a jọ lò dé ibi tá a jọ lò ibi dé ó parí ẹ̀ sí ibi tó parí ẹ̀ sí ìntọ́pa ìntọ́pa ìgbà tó lọ ìgbà tó lọ àwọn tó filẹ̀ àwọn tó gbẹ̀yìn àwọn ẹ̀ tó gbẹ̀yìn ẹ̀ oníká ronú sí o. òun ni ká ronú sí kafabil mawaiz ikú ikú ó ti tó ní wàásí tó ní wá sí ṣùgbọ́n bá a bá gbọ́ nísìnyí náà a bá gbọ́ báyìí nígbà bá dé ta nígbà bá dé ta ó ti tán náà nìyẹn. ó ti tán nìyẹn gbogbo wa ó tún gbọ́n tínú láì ṣe wúrẹ́ bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ni ikú yìí Ikú yìí yá ti yá o mọ̀ ní. yóò dé lọ́jọ́ kan o láàrin kan nínú Kùránì àwọn bàbá nínú Kùránì Ọlọ́run ní bẹ́ẹ̀ bá sáré Nàìjíríà ẹ bá sáré tẹ́ ẹ lọ Nàìjíríà ìlú èbó wọ́n gbé yín lọ ìlú èbó tẹ́ ẹ lọ Amẹ́ríkà tẹ́ ẹ lọ tẹ́ ẹ lọ Amẹ́ríkà Canada tẹ́ ẹ lọ India tẹ́ ẹ lọ ní India Ọlọ́run ní innal mauta allazi tafiruna minhu Ọlọ́run- fa innahu mulaqi. Ọlọ́run ní ikú tẹ́ ń sá fún tẹ́ ń sá fún tẹ́ ń sá lọ Amẹ́ríkà tẹ́ ń lọ India tẹ́ ń lọ Ọlọ́run ní yóò pàdé yín ní kẹsẹ̀ pé yóò máa lé yín lẹ́yìn ibi ó bá dé ó bá kú mbẹ̀ bí tó bá dé ó bá kú ń bẹ̀ fa innahu mulaqi. Ọlọ́run ní yóò pàdé yín ni o mulakikum yóò pàdé yín ni summa turaduna ila alimul ghaibi wa shahada lẹ́yìn náà gbogbo wa padà sí sọ́dọ̀ ẹni tó yẹ pé ó nímọ̀ kọ̀kọ̀ àti gbangba fayunabi'ukum bima kuntum ta'malun. Ọlọ́run yóò máa fún wa ní ìrò nípa tí ògbẹ́ni kọ̀ọ̀kan wa ṣe níṣẹ́ àfi ká lọ dún ní mọ́ dáadáa àfi ká dún nímọ̀ dáadáa wákàtí márùn ẹlòmíì ò pé kò pé wákàtí márùn ẹlòmíì ò pé níjókòó yìí
ǹjẹ́ àti gbààwẹ̀ tán ẹlòmíì ti jó sí mọ́sálásí. ìjọ àti gbààwẹ̀ tán ni mọ́sálásí ti jó ládùúgbò àwọn ẹlòmíì. ó dàárọ̀ sà. ìmáàmù ó dàárọ̀ o. kò burú kò bàjẹ́. kò burú kò bàjẹ́. ìmáàmù náà padà jó sí mọ́sálásí. ìmáàmù náà àwọn náà ò ní padà jó sí mọ́sálásí o. ǹjọ́ wáyé bó bá díjọ́ kẹjọ ìmáàmù náà juwọ́ sí. ìmáàmù náà juwọ́ sí ìjọ kan. bí wọ́n ti ń juwọ́ òun. wọ́n ti ń juwọ́ ìwọ náà padà juwọ́ sáyé. ìwọ náà padà juwọ́ sáyé ìjọ kan o. mo ti lọ o. mo lọ o. ìní kọ́dí karatu bí dóni ṣe. mo fi wáyé lẹ̀ mo kú ònú rẹ̀ láì mú nǹkan kan dání o. ẹ rí mi ni. ẹ rí mi mo ti ń lọ náà ni. bí wọ́n ṣe sọ̀wọ́ rẹ̀ níjọ́ tó bá kú òun mo kú òun bẹ́ẹ̀ láì mú nǹkan kan lọ́wọ́ o. ẹni wa tó kú yìí. ẹni wa tó kú yìí. n ta fi kúlẹ̀ ojú pé ó ṣẹ̀sìn. n tí àwọn bàbá fi kú láì tí wọ́n fi kú láwọn sísá wa. tá a fi gbádùn ẹ̀. wọ́n ṣẹ̀sìn táwọn bàbá fi gbádùn wọn ni pé wọ́n ṣẹ̀sìn. bá a bá dìde nísìn. tá a bá dìde mi àwọn jàmá mi ò tún dé. àwọn jàmá mi ò tún dé. n ta fẹ́ lọ́dọ̀ mùsùlùmí náà nìyẹn. n ta fẹ́ lọ́dọ̀ mùsùlùmí náà nìyẹn. njọ́ o bá kú. njọ́ tó o bá kú. gbogbo n tó o gbáyé ṣe ó padà lẹ́yìn ẹ. gbogbo n tó o gbáyé ṣe ó padà lẹ́yìn ẹ. ẹ̀sìn nìkan ni ó kù pẹ̀lú ẹ. ẹ̀sìn nìkan ni ó kù pẹ̀lú ẹ o. ṣebí ó padà lẹ́yìn ẹ báyìí. ẹbí ti padà lẹ́yìn wọn àwọn nìkan náà kú àbí tí wọ́n wà. wọ́n ti sùn tí wọ́n sùn ní ẹkún wọ́n ti dákẹ́. wọ́n ti sùn tí wọ́n sùn wọ́n ti dákẹ́. wọ́n ti juwọ́ sí. wọ́n ti juwọ́ sí i. bẹ́ẹ̀ náà ni táwa náà bá kú. táwa náà bá kú. bó ṣe rí náà nìyẹn. bó ṣe rí náà nìyẹn. gbogbo n tó ṣe láì pátá ló padà lẹ́yìn ẹ. gbogbo n tó ṣe láyé ni ó fi ọ́ lẹ̀. sọ́kọ̀ padà lẹ́yìn ẹ báyìí. sọ́kọ̀ padà lẹ́yìn wọn báyìí. ìbọ̀kọ̀ wọn rèé. ìjọ àti ń kú láyé tá a ti ń pé bí lábàá bá kú àbá kú ààrẹ tó bá yàn kú rí. ìjọ àti ń kú tá a pé bó bá kú àjọ ń lọ ni àti rẹ̀ tó bá yàn kú rí abọ́ba kú gan máa sá lọ. ó ṣeun jàre ìrùpọ̀ jo ìyẹn mọ́ ó yà bọ́ wa kú wọn jẹ́ mọ́ nígbà tó ọ̀rẹ́ níbi tí ó bọ̀ bọ́ wa kú kí oyè tí ògúnlò tá ń jẹ ta ni ó bọ́ ba kú. ta ni ó bá kú. àjọ wa ọ̀tọ̀ọ̀tọ̀ la wa. a lọ set by set ni. a lọ set by set lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni o. bó ṣe ní náà nìyẹn. bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n ètò ọlọ́run ó bẹ tí ó padà gbà lọ́wọ́ wa. tí ọlọ́run ó bèrè lọ́wọ́ èmi àti yín. òun náà lẹ̀sìn wa. òun lẹ̀sìn wa. ẹ̀sìn tá a bá mú níwájú ọlọ́run. ẹ̀sìn tá a bá mú níwájú ọlọ́run. òun lọ́lọ́run ó gbà lọ́wọ́ wa. òun lọ́lọ́run ó gbà lọ́wọ́ wa. hajj kudra. alájà wa kúdúrọ̀. ó ti lọ báyìí. ó ti lọ báyìí. ẹ̀sìn tó gbé níwájú ọlọ́run. ẹ̀sìn tí wọ́n gbé níwájú ọlọ́run. ni wọ́n máa yẹ̀wò nísìnyí. òun ni wọ́n máa yẹ̀wò báyìí. wọ́n máa yẹsẹ́ ẹ̀ wò. wọ́n máa yẹsẹ́ wọn wò. wọ́n máa yẹsẹ́ ẹ̀ wò. wọ́n máa yẹsẹ́ wọn wò. wọ́n máa yẹ̀wá ẹ̀ wò. wọ́n máa yẹ̀wá wọn wò. wọ́n wà máa fi hàn án. wọ́n á máa fi hàn wọ́n. pé ìtòkù lẹ́yìn wọ́n ń ṣe yìí o. ìtòkù lẹ́yìn ẹ̀ òun náà ni wọ́n ń ṣe yìí. nítorí ẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. 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 ọlọ́run ó tó bẹ̀rù. ó tó bẹ̀rù o. torí njọ́ tí kú bá dé. njọ́ tí kú bá dé. wàláhì kò sẹ́bẹ̀. kò sẹ́bẹ̀ o. kò sí ẹ̀bẹ̀. kò sí ẹ̀bẹ̀. tó bá ṣe pé ikú ń gbẹ̀bẹ̀. tó bá ṣe pé ikú máa gbẹ̀bẹ̀ ni. pé ikú ń gbowó. ikú a máa gbowó ni. àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n jù wá lọ. àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n ju àwọn bàbá wa lọ. tí wọ́n mọ Ismail Azami. tí wọ́n mọ Ismail Azami. ikú pa wọ́n. ikú pa wọ́n o. ọ̀nsẹ́lá Muhammad. anabiwa Muhammad sallallahu alaihi wa sallam. ó padà sọ́dọ̀ ọlọ́run. ó kú o lọ sọ́dọ̀ ọlọ́run. àtàwọn ànábì bẹ́ẹ̀ wọ́n ti lọ. àtòríṣiríṣi náà àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ti lọ. àwọn ẹni ọlọ́run tá a mọ̀ náà wọ́n lọ. àwọn ẹni ọlọ́run tá a mọ̀ àwọn náà ti lọ. ẹni tó lágbára abracadabra tí yóò sọ pé òun kú òun tún jí ó padà kú. ẹni tó lágbára abracadabra tó lóun máa yí nǹkan padà òun máa sọ̀sán dòru òun gan kú. ó padà kú. ó kú. tí ó pẹ́ kí wọ́n rẹ̀ òun wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó tún sọ jí padà ó padà kú náà ni. ó padà kú. Allahu Akbar. àfi ká lọ bẹ̀rù ọlọ́run. àfi ká bẹ̀rù ọlọ́run. ká dúró tọlọ́run. ká dúró tọlọ́run. ọlọ́run ò ṣe é mú láwàdà. ọlọ́run ò ṣe é mú láwàdà. ọlọ́run ò ṣe é mú yẹ̀yẹ́. ọlọ́run ò ṣe é mú ní yẹ̀yẹ́. ẹja dúró tì í. ẹja dúró tì í. gbogbo àwọn tá a kù láyé. gbogbo àwọn tá a kù láyé. ẹja di ọlọ́run bá mú. ẹja di ọlọ́run bá mú. torí pé kí ni. torí pé kí ni. ntọ́kan kúdì yìí náà. ntọ́kan kúdì yìí. yóò padà kàn wá náà. ń bọ̀ wá kẹ́nìkọ̀ọ̀kan wa. ẹ wo bànújẹ́ ayé tó pọ̀. ẹ wo bànújẹ́ ayé tó pọ̀. ẹ wo màmá ń bẹ láyé nísìnyí. màmá ń bẹ láyé báyìí. wáàsí wo la fẹ́ ṣe fún màmá. wáàsí wo la fẹ́ ṣe fún àwọn màmá. wáàsí wo la ṣe fún màmá. wáàsí wo la ṣe fún màmá. màmá tó bí. màmá tó bí wọn. marhaba. ahlan wa sahlan. marhaba. ahlan wa sahlan. marhaba. 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 asawuti. marhaba. marhaba. ẹ wá jókòó. ẹ ṣeun. ẹ wá jókòó. ẹ ṣeun. ẹ máa wí bọ̀ bẹ́ẹ̀. wa salama alaykum misla ẹ máa wọlé wọ kò sí àlẹ́yìn wa o ẹ máa wí bẹ́ẹ̀. wa salama alaykum misla
يا قدرة العيدوني بجنة ونعيم الله تحية وسلاما عليك مثل القيوم يا قدرة العيدوني بجنة ونعيم الله تحية وسلاما مثل القلوب جاءت بجنة الله تحية وسلاما عليك مثل القلوب يا قدرة بجنة Allah tahiyatan wa salam àtàlàfíà lọ́tọ̀dọ̀ Ọlọ́run alayki mislal ya tó Afa Abdulrasheed ní a kí àwọn bàbá wa tí wọ́n wọlé. àwọn bàbá ní a kí àwọn bàbá wa tí wọ́n wọlé. àfi ti gbogbo Ìlọrin kí yín. Allah àfi gbogbo Ìlọrin àfi kí yín. àfi alukurani àfi kí yín. àfi alukurani àfi kí yín. àfi Muhammad àfi kí yín. àfi anagba Muhammad àfi kí yín. a sì kí bàbá wa Sheikh Farouk. a kí bàbá wa Maulana Sheikh Farouk. ẹnì kẹjọ kò lè. àti gbogbo ìjọ Samadani Amani. Ọlọ́run dákun. àbáyé a kí gbogbo ìjọ rẹ̀ Amani. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Jẹ́kẹ́lẹ́ yóò jìnà síra wọn. ẹ̀kọ́ jẹ́ ìkó jìnà síra wọn Ọlọ́run. àti ìrètí tẹ́lẹ̀. àti ìrètí tẹ́lẹ̀. èmi náà sì fẹ́ pẹ́ ń bí. àwọn bàbá sì fẹ́ pẹ́ ní àyín. kò tí ẹ yẹ ń wá. kò yẹ kí àwọn bàbá wá. kò yẹ kí n wá. kò yẹ kí àwọn bàbá wá. ṣùgbọ́n àfa yìí tí ń bá wá. ṣùgbọ́n àfa Jami tí àwọn bàbá ò bá wá. yóò padà nítumọ̀ míì lọ́dọ̀ ẹ̀. yóò nítumọ̀ míì lọ́dọ̀ wọn. ó ní mo ṣe wá. náà bá fi wá. ibi abadé náà ni pé à ń jí rẹ bẹ fún náà ni. ibi tí àwọn bàbá bá dé náà ni pé à ń jí rẹ bẹ à ń bẹ Ọlọ́run fún àwọn ìyá wa tí wọ́n lọ. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Ọlọ́run ló mú kó láàrin yín. Ọlọ́run ló mú kó láàrin wa. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Ọlọ́run dákun má jẹ́ káyé náà má jẹ́ kó ṣòfò títí. Ọlọ́run má jẹ́ káyé náà má jẹ́ kó ṣòfò títí Ọlọ́run. Ọlọ́run má sì fi dà yín láàmú. Ọlọ́run má sì fi dà yín láàmú. torí kò sẹ́ni tí ò ní mọ̀ nínú agbo yín. kò sẹ́ni tí ò ní mọ̀ nínú ìjọ wa. Alamani. kódà nínú ẹbí wọn mọ̀. kódà nínú ẹbí wọn mọ̀. ládùúgbò wọn mọ̀. ládùúgbò wọn mọ̀ wọn. ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni alájà wa tí wọ́n lọ yìí. àdúrà ta ìṣe fún bàbá ní November. àdúrà tí àwọn bàbá ṣe fún àwọn bàbá ní November. ó sì wá àbí. wọ́n sì wá wọ́n wà ń bẹ̀. ó wà ń bẹ̀. wọ́n ń bẹ̀ ń bẹ̀. jókòó ti wá. wọ́n jókòó ti àwọn bàbá. tá a sì mọ̀ pé àsìkò ti ń súnmọ́. tí a mọ̀ pé àsìkò ti súnmọ́. Ọlọ́run sì ti mọ̀. Ọlọ́run sì ti mọ̀. àwa ò mọ̀. àwa ò mọ̀. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Ọlọ́run bá foríjì. Ọlọ́run bá foríjì wọn. Ọlọ́run bá wa kẹ́. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa gbàbọ̀ ẹ̀. Ọlọ́run bá wa gbàbọ̀ wọn. Ọlọ́run bá fi sàlì jẹ́nà. Ọlọ́run bá fún sàlì jẹ́nà. Kó tó dọ́dọ̀ yín. Kó tó dọ́dọ̀ yín. ó kéwú. wọ́n kéwú. ó ṣe wòlímà. ó ṣe wòlímà. ó wà níjọ ọmọ tiwa náà. ó wà níjọ àwọn bàbá wa. nígbà tẹ̀sí pé bàbá ló kọ́ mọ́sálásí. wọ́n ké bàbá wọn gan ló kọ́ mọ́sálásí tí wọ́n ti ń kọ́ máa ń kéwú bẹ́ẹ̀. ṣé kò ní jókòó mbẹ́. wọ́n ní jókòó mbẹ́. níbẹ̀ náà àti gbogbo wọn yìí náà. àti gbogbo wọn yìí náà. gbà lọ́rọ̀ tó tiẹ̀ náà tó yóò kó mbẹ́. gbà tọ́lọ́ lásìkò tí wọ́n tó tí wọ́n kó mbẹ́. ẹ̀sìn ti wà lára ẹ̀ tẹ́lẹ̀. ẹ̀sìn ti ń bẹ lára wọn tẹ́lẹ̀. ó gbé dọ́dọ̀ yín. ó gbé dọ́dọ̀ yín. ó tún dá a sí. ẹ tún jàn mọ́ fún wọn. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. ìjọ náà ní dàrú. ìjọ náà ní dàrú. Ọlọ́run jẹ́ kí ẹlẹ́mìí gígùn. Ọlọ́run jẹ́ kí ẹ ní ẹ̀mí gígùn. látòrí ọ̀dọ̀ tiwa náà. látòrí ọ̀dọ̀ tiwa náà. ìdọ́dọ̀ ṣéwù. ìdọ́dọ̀ àwọn bàbá Sheikh. Ọlọ́run dákun bá fún ẹlẹ́mìí gígùn. Ọlọ́run bá fún ẹlẹ́mìí gígùn. bá fún ẹlẹ́mìí fún lálàáfíà ara. Nabi Muhammad. bisimilayi ilafi. bisimilayi ilafi. bisimilayi rahman rahim ilafi Quraysh ilafi mutashita iwasoi. falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ètò kún bẹ́ẹ̀ nísìnyí. ìjọ kú báyìí. tí ń tọrọ àwọn àfa. àwọn bá fẹ́ tọrọ àwọn àfa. àwọn àfa tí wọ́n wá láti ilé kéwì. àwọn àfa tí wọ́n wá láti ilé kéwì yìí. àwọn tún fẹ́ wọ́n tún tuntun wájú Ọlọ́run. wọ́n tún tuntun wájú Ọlọ́run. ju àwa àfa wọn lọ. ju àwa àfa wọn lọ.
torí àwọn bàbá fẹ́ kọ́ wọn àwọn gbé Kùránì. abẹ́ kọ́ wọn àwọn gbé Kùránì lọ́wọ́. bí wọ́n bá délé wọ́n tún lọ tọ̀. wọ́n délé wọ́n tún lọ tọ̀ gbogbo àti wọ́n fi ń jọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. àwa náà ti ṣe bẹ́ẹ̀ nígbà tó wà ní àwa náà ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn. kí àwọn bàbá kí wọ́n má bínú sí mi. kí wọ́n má bínú. bí wọ́n ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn náà. wọ́n ṣe wọlé lẹ́ẹ̀kan. ọba mi ka Suratul Mulk. ka Suratul Mulk. wọ́n bá ti ka tán fún mi. wọ́n bá ti ka tán. síjòkó yìí. síjòkó yìí. nígbà yọ̀ǹda. àwọn bàbá fẹ́ gbà yọ̀ǹda àwọn sì máa lọ. táwọn bàbá fẹ́ ṣe nìyẹn. شيخ كيف حاله؟ بالزمان حياك الله بابا تلافيا تلي تلافيا ọgbọ member wa ni sọ ni mo gbọ́ kó ṣòṣèlú tó ikú àbọ̀ tó lè rí ìyẹn mo ṣe bí ẹrú ṣe bá ń gbà mo rí ọ. ọ̀dà tó ọlọ́run o bá a kẹ́ ọ kẹ́ wọn ọlọ́run bá wa gẹ́ ọlọ́run bá a fi sí àlìjẹ́ náà èyí tí a tọrọ yẹn wọ́n ti ní ẹ padà fi kún ètò. ìtí bàbá ní wọ́n ní ìtí àwọn bàbá tọrọ yìí ẹ padà fi sínú ètò ńgbà tètò bá ń lọ. àmọ́ mọ̀ pé yóò wà ńbẹ̀ náà. àmọ́ pé yóò wà ńbẹ̀ náà. ẹ jẹ́ kó tún lékún sí i. ẹ jẹ́ kó tún lékún sí i. bí mo ṣe rí àwọn afáà tí wọ́n yọ. bí àwọn ṣe rí àwọn afáà tí wọ́n yọ. kò rí pé àwọn Ṣámsù wọn dé yìí. aláwọn oòrùn ni wọ́n yọ yìí tóòrùn bá sì yọ kò sẹ́ni tí ò ní mọ̀. bọ́mọ kí ó bá yọ ń jọ ẹ̀ la wà yìí ó ń jọ àwọn èèyàn lára. ẹ mọ̀ pé ìmọ̀dé. àwọn ọmọ kí ó bá wọ àdúgbò kan ẹ mọ̀ pé àlùbáríkà wọ bẹ̀. bó ṣe rí nù. bó ṣe rí nìyẹn. Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn o. Ọlọ́run dákun màmá tó fi í lẹ̀. ìyá tí wọ́n fi sílẹ̀. màmá yìí. Ọlọ́run fi wọn ráre. Ọlọ́run fi wọn ráre. Ọlọ́run jẹ́ kí mọ́nì wọn gbé ní tó ṣẹlẹ̀ yìí. jẹ́ kí mọ́nì wọn gbé ní tó ṣẹlẹ̀ yìí. nígbà tó ṣẹlẹ̀ mo kọ́ sáyìn lè yọjú sí wọn. nígbà tó ṣẹlẹ̀ àwọn bàbá láwọn ò lè yọjú. wọ́n ní ṣe kí màmá yìí. bó la ṣe kí wọn báyìí. bó la ti fẹ́ sọ fún wọn. bó la ṣe fẹ́ sọ. apàdà sọ fún wọn náà. apàdà sọ náà ni. wọ́n sì kú láti jẹjọ. wọ́n sì kú láti jẹjọ náà. Ọlọ́run ti pa wọn. Ọlọ́run ti pa wọn báyìí. Ọlọ́run bá fún wọn lálàáfíà. gbogbo ẹbí tó fi sílẹ̀. gbogbo ẹbí tí wọ́n fi sílẹ̀. àti bàbá wa tó wà ní òkèèrè. àti bàbá tí wọ́n bẹ lókèèrè. àti ìyàwó wọn. àti ìyàwó wọn. àti ẹ̀gbọ́n tó wà lọ́hùn. àti ẹ̀gbọ́n tí ń bẹ lọ́hùn. gbogbo wọn ni ó máa fira báyìí. gbogbo wọn ni wọ́n máa fira báyìí. bá a ti ń ṣe yìí wọ́n mọ̀ pa àǹṣe nǹkan. wọ́n mọ̀ pa ń ṣàdúrà fún wọn lọ́wọ́. Ọlọ́run dákun bá a di gbogbo ilé ẹbí náà mú. Ọlọ́run bá a di ẹbí náà mú Ọlọ́run. Ọlọ́run dákun má dààmú wọn. Ọlọ́run má dààmú wọn. irú eléyìí. Ọlọ́run dákun bá a sún síwájú. bá a sún síwájú Ọlọ́run. abẹ́ ọ ni Ọlọ́run. abẹ́ ọ ni Ọlọ́run. àpá ọ láṣẹ. àpá ọ láṣẹ. Ọlọ́run dákun bá a ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá a ṣe bẹ́ẹ̀. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. a ṣe bisimilayi méje. a ṣe bisimilayi méje. kúrú aláàkú méje. kúrú Allahu méje. bisimilayi méje. bisimilayi méje. iná sẹ́lẹ̀nàwó méje. iná sẹ́lẹ̀nàwó méje. ládàtà bàrí ń bẹ̀. ládàtà bàrí ń bẹ̀. Ọlọ́run bá a lọ fún wọn Ọlọ́run. bisimilayi iná sẹ́lẹ̀nàwó. bisimilayi rahman rahim. inna anzalnahu fi laylatil qadr. wa ma adraka ma laylatul qadr. laylatul qadr khayrun min alfi shahr. tanazzalu al-malaikatu wa-ruhu fiha بإذن ربي من كل أمر سلام أتامة الفجر بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام أتامة الفجر بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي أتامة الفجر بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي أتامة الفجر بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي أتامة الفجر بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي أتامة الفجر بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي أتامة الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين látòrí bọ̀dá wa Mikahil Akínyẹmí látòkè bẹ́ẹ̀ débi tó dé débi tí wo ẹbí Akínyẹmí tó tawé tó tẹ̀gbòdé tóbi lórí gbogbo ẹbí Akínyẹmí pátápátá. Ọlọ́run bá dì í mú o. Ọlọ́run dákun bá dì í mú Ọlọ́run. Ọlọ́run dákun má jẹ́ kí ẹbí náà ó dàrú. Ọlọ́run má jẹ́ kí ẹbí náà ó dàrú. Ọlọ́run dákun wọ́ládá táwọn bàbá ṣe kalẹ̀. Wọ́ládá táwọn bàbá ṣe kalẹ̀ Ọlọ́run. tí ó sì bàjẹ́. tí ó bàjẹ́. tẹ́yìn ọmọ náà ò bàjẹ́ lẹ́yìn wọn. ẹbí yóò ní bàjẹ́ o. ẹbí yóò ní bàjẹ́. Ọlọ́run dì í mú o. Ọlọ́run dì í mú. àwọn tó wà nílẹ̀ yìí. àwọn tó wà nílẹ̀ yìí. àwọn tó wà lókèrè. àwọn tó wà lókèrè. Ọlọ́run bá ṣàánú wọn. Ọlọ́run bá ṣàánú wọn. àti wa ayira. àti wa kọ́irọ̀. àwọn náà sí nílẹ̀ yìí. àwọn náà sí ń bí. Ọlọ́run bá ṣàánú wọn. Ọlọ́run bá ṣàánú àwọn náà. mama Aramide. àwọn Aramide. Ọlọ́run bá mi ṣọ́ gbogbo wọn. Ọlọ́run bá ṣọ́ gbogbo wọn. àti gbogbo ẹbí tó wà ń bí. àti gbogbo ẹbí tó wà ń bí. Ọlọ́run dákun bá ṣọ́ gbogbo wọn. Ọlọ́run bá ṣọ́ gbogbo wọn. ọlá Nabi lọ́dọ̀ ọlá Nabi Muhammad. ọlá kun fayakun. ọlá kun fayakun. ọlá la hawla wala quwwata illa billah. khususiyan. wà ní àdáṣàlẹ́ṣà. ọkọ wọn. tó ọba tó ń dúró tẹ̀dá yóò dúró tì. ọba tí máa dúró tẹ̀dá yóò bá ní dúró tì yín. wáàsí tá a bá ṣe fún yẹn ó ṣòro ó sí. wáàsí tí wọ́n ṣe fún wọn ó ṣòro ó ṣe. n tí ò sí ọ rí. n tí ò ṣe ọ rí. bó lè ṣe pẹ́ tèèyàn. bó ló ṣe wá ṣàlàyé ẹ̀ fún yàn. kò ṣeé ṣe. wọn ládìẹ ló lè ròyìn kọ́lí. ṣùgbọ́n ó kàn sọ tó sọ náà ni. ó sọ tó sọ náà ni. ẹni bá lé experience kan ní sọ ẹni tó bá lé experience ní máa sọ bẹ́ẹ̀. àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní fákìlù ṣẹ́yìn lẹ́yìn òtí. àwọn ọ̀jọ̀gbọ́n in tó bá ní ò lè fún yàn. kò lè fún yàn. tí ò sí nílẹ̀ bó ló ti fẹ́ fún yàn. kọ́lọ́n wá dákun. Ọlọ́run dákun. kí ni orúkọ alájì. orúkọ alájì. alhaji wa Muhammad Taofik. alhaji wa Muhammad Taofik. Ọlọ́run bá a dúró tiẹ̀. Ọlọ́run bá a dúró tì yín. Ọlọ́run má dà yín láàmú. Ọlọ́run má dà yín láàmú. má fìtínà yín. Ọlọ́run má fìtínà yín. má wàhálà yín. Ọlọ́run má wàhálà yín. gbogbo bitọ́lọ́wọ́ ti mú tura wá. gbogbo bitọ́lọ́wọ́ ti mú tura pátá. ó yé Ọlọ́run. ó yé Ọlọ́run. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá a ṣe bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run bá a ṣe rọ̀ fún yín. waj'al umuraka sahlan yasira. Ọlọ́run bá a ṣe gbọ́ ọ̀rọ̀ yín ní kó já wala sọ̀rọ̀. hawla wala quwwata illa wala billah. inna atayt. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka al-abtar. màmá tó kù. àmọ́ tí wọ́n bẹ láyé. tí wọ́n wá rí eléyìí. tí wọ́n rí eléyìí. tí wọ́n sì fara mọ́. tí wọ́n sì fara mọ́. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. má jẹ́ wọ́n rírú ẹ̀ mọ́. má jẹ́ kó wọ́n rírú ẹ̀ mọ́. tí wọ́n fi padà síwájú Ọlọ́run. tí wọ́n fi padà síwájú Ọlọ́run. má jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn. má jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn mọ́. bàbá dì wọ́n mú o. Ọlọ́run bá dì wọ́n mú. àwọn tó kù lọ́mọ. àwọn tó kù lọ́mọ ọmọ. má jẹ́ wọ́n tútù fẹ̀ fún wọn. Ọlọ́run má jẹ́ wọ́n tútù fẹ̀ fún Ọlọ́run. ọlá Nabi Muhammad. ọlá Nabi Muhammad. ọlá kun fayakun. ọlá kun fayakun. màmá ń sọ fún mi ń jò ní. màmá ń sọ fún àwọn bàbá. màmá ní ikú ò sí lóhùn. màmá ní kò sí lóhùn. mi ò gbọ́ rí. àwọn ò gbọ́ rí. ṣe báwọn jọ ń sọ̀rọ̀. aláwọn jọ ń sọ̀rọ̀. ó sì ń sọ̀rọ̀ kétékété. ó sì ń sọ̀rọ̀ kétékété. ó sì ń dá wọn lóhùn. ó sì ń dá wọn lóhùn. wọ́n ní kó o sí lóhùn. wọ́n ní kó o sí lóhùn. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. àfọlálọ́run bí Ọlọ́run. àfọlálọ́run àfi bí Ọlọ́run. wọ́n lápò ti mú eléyìí wá. wọ́n lápò ti mú eléyìí wá. wọ́n sì ti gbà. wọ́n sì ti gbà. má ṣerú ẹ̀ fún wọn máa o. má ṣerú ẹ̀ fún wọn máa Ọlọ́run. àbíọ́ ni Ọlọ́run. Ọlọ́run àbíọ́ ni o. má fi ṣàdánwò fẹ́ nìkankan wa. má ṣàdánwò fẹ́ nìkankan wa Ọlọ́run. àtàwa náà. àtàwa náà. àti gbogbo ẹbí. àti gbogbo ìjọ. àti gbogbo ìjọ. àti gbogbo ọ̀rẹ́. àti gbogbo ọ̀rẹ́. Ọlọ́run àti gbà bẹ́ẹ̀. Ọlọ́run àti gbà bẹ́ẹ̀. rọ̀dínà kọ́sírán. Ọlọ́run àti ayọ́nú sí tó ṣe fún wa yìí. kò sí ní ta fẹ́ kò sí ní ta ṣe sí. Ọlọ́run dì wá mú. Ọlọ́run dì wá mú. àbákàlà iná àtẹ̀yìnà. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli kama ṣe. afa Jamiu. fa Muhammad Jamiu. Ọlọ́run di ọmú. Ọlọ́run bá di ọmú. kì í ṣe ọjọ́ orí rẹ̀ fi ń ṣaṣíwájú. kì í ṣe ọjọ́ orí rẹ̀ fi máa di aṣíwájú. fúnra ara Ọlọ́run. fúnra ara Ọlọ́run. yàtàrú man yasha. Ọlọ́run ní máa ń yẹni tó bá wù ú. ẹ̀mẹ́ta mo pè. ẹ̀mẹ́ta làwọn bàbá pe Afa Jamiu. ó ń gbé fóònù mi. ó sì ń gbé fóònù. ó sì ń sunkún. ó sì ń sunkún. mo wá ń pe ẹnìkan pé níbo lọmọ yìí wà tá a ti lọ bá. níbo ni ọmọ yìí wà tá a ti lọ bá tá a lọ rẹ̀ lẹ́kùn. bàbá ní mọ́ta níbo lọ́wọ́ yìí ti ń sunkún yìí níbo ló wà gangan. níbo ló wà. kò dáhùn. àwọn dá wọn lóhùn. ẹni mo ti pè látàárọ̀. táwọn bá ti pè látàárọ̀. ó padà pè mí bí aago méjìlá. á pè wọn láago méjìlá àbáago kan lóru.
kìí ṣe pé ó jẹ́ tilé ẹnìkan. kìí ṣe pé ó jẹ́ tilé nìkan. tó bá jẹ́ ti ẹni tó jẹ́ ará àta náà. tó bá jẹ́ ará àdúgbò yóò ti dààmú náà nìyẹn. bí ó ṣe máa ń dààmú náà nìyẹn. yóò sì dúró tì yàn. yóò sì dúró tì wọ́n. Ọlọ́run ní fi ọ́ lẹ̀ o. Ọlọ́run ní fi yín lẹ̀. ó sì gùn lẹ́mìí. Ọlọ́run jẹ́ gùn lẹ́mìí. ó lálàáfíà. Ọlọ́run jẹ́ lálàáfíà. Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. yóò wọlá gbogbo ìdímọ̀ tó ń ṣe. yóò wọlá gbogbo ìdímọ̀ tẹ́ ń ṣe. ò ní ṣubú. Ọlọ́run ní jẹ́ ṣubú. ò ní ṣubú. Ọlọ́run ní jẹ́ ṣubú. Ọlọ́run sì ní mú ọ kó láàrin ẹbí náà. Ọlọ́run sì gbọ́ láàyè. Ọlọ́run sì gbà yín láàyè. ó sì lálàáfíà. ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú o. Ọlọ́run nẹ́bí Muhammad. gbogbo n tó fẹ́ láyé lọ́wọ́ ṣe fún ọ. gbogbo tẹ́ fẹ́ pátá Ọlọ́run ṣe. aburú kan báyìí. Ọlọ́run ní jẹ́ kó bọ́ náà rẹ. Ọlọ́run ó dúró tì ọ́. ìtọ́jú tó ń ṣe fún màmá. jẹ́kó tún lékún sí. Ọlọ́run ó dúró tì ọ́. Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹbí lápapọ̀. Ọlọ́run ó dúró tì yín. ó ti kéré láàrin yín. wàláhì gbòǹgbò kan ni. Ọlọ́run má jẹ́ owó. Ọlọ́run má jẹ́ owó. láàrin jàmáà wa gbòǹgbò ni. láàrin àwọn ọmọ kéwù mi gbòǹgbò ni. bó bá sì wà ń bẹ̀ ẹ mọ̀ kó wà ń bẹ̀. bẹ́ẹ̀ bá bẹ̀ ń ṣe mẹ́wàá yóò máa ṣe mẹ́wàá lọ ni. Ọlọ́run ó dúró tì ọ́. Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. albakala inna atayna. bismillahir rahmanir rahim. inna atayna kal-kawthar. fasali rabbika wanhar. inna shani'aka wal abtar. nígbẹ̀yìn gbogbo ìjọ àmání. a dúpẹ́ lọ́wọ́ yín o. a mọ̀ pé ẹ ti ṣe gudugudu méje. ṣùgbọ́n ikú ó bá ti dé kò sí ní tá a ṣe sí. kò sí búyẹ o. Ọlọ́run ó dúró tì yín. Ọlọ́run 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 dúró tì yín. ẹ nígbà ní tẹ̀lé ń tẹ̀lé. Ọlọ́run yóò fàyè gbà wá. Ọlọ́run fàyè gbà wá. yóò wọlé apẹ́ àṣẹgbà Ramadan tán ni. Ọlọ́run foríjì wá. yóò sì dúró tì wá. bàbá wa ṣéwù. Ọlọ́run bá dì wọ́n mú o. Ọlọ́run dì wọ́n mú o. bàbá wa òkín. bàbá wa àfà. ìmáàmù. Ọlọ́run dì yín mú o. ẹgbẹ́ náà ò ní dàrú o. ìjọ náà ò ní tú o. ọ̀la sàmà àsùnmọ̀ sàmà ورفعناه مكانا عليا ولا حول ولا قوة إلا بالله العلي بسم الله الرحمن الرحيم آمين بسم الله الرحمن الرحيم آمين بسم الله الرحمن الرحيم آمين على أمة آمين صلي صلاة كاملة آمين وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل بالأكد وتنفج بالقرب وتقضى بالحوائج وتنال بها رجاحي وأصل خواتم ويستسقى الجماع بوجه الكريم وعلى آله وصحبه في كل حد والنفس بأدد كل معلوم لك. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرجت فانصب وإلى ربك فارغب ولا حول لنا wala quwwata illa billah. gbogbo ẹ̀yin àna wa tẹ́ wá Ọlọ́run sọ yín délé. Ọlọ́run dúró tì yín. afa àdùpọ̀nà Ọlọ́run dúró tì wọ́n náà àti gbogbo yín náà tẹ́ wá ń bí Ọlọ́run dúró tì yín. ìjọ mọ́sáàsì tiwa náà ìkẹ́ Olúwa Ọlọ́run ìjọ dàrú. bàbá àdínní wa ní àbúrò ọlábúrò òun ni Yorùbá fàyè gbà Ìsìlámù fàyè gbà ọmọ tèmi ni ṣùgbọ́n kò sí ní bàbá wa ni kò sí àwọn táwọn bàbá ó ṣe sí. ìmáàmù wa wá kí ni mo fẹ́ sọ kò dáa Ọlọ́run ti gbogbo wa mú ọlá Nábì wa Muhammad Allah subhanahu wa ta'ala rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. ọlọ́mọsá jáde wọn pẹ́. Ọlọ́run jáde yín pẹ́. ọlá ti tóbi Ọlọ́run. ẹni jókòó yìí. aago méjì ni àjọ fẹnu kò sí. aago méjì la jọ fẹnu kò sí. ipa bẹ̀rẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀. àwọn programu kò dé. àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀. pa àwọn ọmọ kéwú ni à ń kó jọ. a parí kéwú. a sì kí ayé ẹ̀hún. ìparí kéwú. ìkírun. ń lọ sọ di ìgbà tí a dé òun. so kì í ṣe pé a fi lọ ńlẹ̀. so àwa kí àwọn bàbá wa. gbogbo eléyìí tí wọ́n ṣe fún wa yìí. a kà kún àdúrà bẹ̀rẹ̀. tó ṣe pé àbá tún ní kádìdé ká máa ṣàdúrà. àbí ká máa fi ṣe dùá olè ìfìtìtà. èyí tí ó kù nísìnyí kákan gbọ́ àyọkànú Al-Qur'an. afátúndé ẹ̀ka àyà kan fún wa ní Al-Qur'an. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Minha khalaqnakum
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم. الله أكبر. ẹjájú Ọlọ́run tóbi. ẹjájú Ọlọ́run tóbi. ẹjájú Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan. ẹjájú Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. lẹ́yìn ìgbà tí a ti gbọ́ kíkà alukur'an. lẹ́yìn kíkà alukur'an. a tún kí àwọn bàbá wa. a kí àwọn bàbá wa. ọlọ́mọsàjà rí yín pẹ́. ọlọ́njà rí yín pẹ́. ẹ ní tí ì lọ. ẹ ní tí ì lọ. ẹ jókòó pẹ̀lú wa báyìí náà ni. ẹ jókòó pẹ̀lú wa báyìí náà ni. tí ẹ fi lè rí iṣẹ́ jẹ́. tẹ́ ẹ fi lè rí iṣẹ́ jẹ́. tọ́já pé àtẹ̀yí tẹ̀ ń ṣe. àtẹ̀yí tẹ̀ ń ṣe. àtẹ̀yí táwa ṣe. àtẹ̀yí táwa ń ṣe. ẹ lè máa rí iṣẹ́ ìjẹ́ yìí pé ń jẹ́ ìkẹ́ ń jẹ́ ìgẹ̀ fún Haja wa Kudratullah. ní pé ń jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún Haja wa Kudratullah. kọ́lọ̀ mọ́sàjà rí yín pẹ́. kọ́lọ́njẹ́ rí yín pẹ́. kẹ́mi yóò gùn. kẹ́mi yóò gùn. ọlá títóbi Ọlọ́run. ọlá títóbi Ọlọ́run. ìwé eléyìí. ìwé eléyìí. ọlọ́mọsàjà ó jìnnà. ọlọ́njẹ́ ó jìnnà. ọlọ́mọsàjà ó jìnnà. ọlọ́njẹ́ ó jìnnà. ọlọ́mọsàjà ó jìnnà. ọlọ́njẹ́ ó jìnnà. wọ́n wá já ríru eléyìí mọ́. má já ríru eléyìí mọ́. má já ríru eléyìí mọ́. má já ríru eléyìí mọ́. ọlá títóbi Ọlọ́run. ọlá títóbi Ọlọ́run. ọlá àjẹkọ̀sọ Ọlọ́run. ọlá àjẹkọ̀sọ Ọlọ́run. la ilaha illallah. la ilaha illallah. lẹ́yìn ìgbà tá a gbé ìgbésẹ̀ mẹ́ta náà la ní. ìgbésẹ̀ mẹ́ta náà la ní. tá a fẹ́ ṣe. tá a fẹ́ ṣe. ní ọkọ̀ gbogbo tí ń jẹ́ àmọ́ ní pátápátá. lórúkọ àmọ́ ní pátápátá. nílé. nílé. lóko. lóko. tí ẹ bá wò wá bàbá. tẹ bá wò wá bàbá. bá a ti wà yìí. bá a ti wà yìí. àwọn kúlàfà kọ̀ọ̀kan. àwọn kùlàfà kọ̀ọ̀kan. lẹ́ àti orígun kọ̀ọ̀kan. látorígun kọ̀ọ̀kan. ní gbogbo branches tá a pín sí. ní gbogbo branches tá a pín sí. láwa ń bí báyìí. láwa níkàlẹ̀. àwọn mi ń bọ̀ báyìí. àwọn mi ń bọ̀. àwọn women's wing. àwọn ìyá. àwọn ni wọ́n jókòó yìí. àwọn ni wọ́n jókòó yẹn. àwọn míì náà tún bọ̀. àwọn míì tún bọ̀. a tó wá sọ àwọn ọmọ kéwú. a tó wá sọ àwọn ọmọ kéwú. nípele lámọ̀dé. kò sí tó jẹ́ kí gbogbo wọ́n papọ̀ báyìí. kò sí nǹkan tó ń wá papọ̀ báyìí. bí Haja Kudratullah ìṣèrí láàrin bí Haja wa Kudratullah bí wọ́n ṣe rí láàrin wa ni. àti Alhaji wa Muhammad Tawfiq. àti Alhaji wa Muhammad Tawfiq. bí wọ́n ṣe rí láàrin wa. bí wọ́n ṣe rí láàrin wa. ló fa ìjókòó náà báyìí. ló fa ìjókòó náà báyìí. ọlọ́njà rí yín pẹ́. a gbọ́rọ̀ Ọlọ́run. a gbọ́rọ̀ Ọlọ́run. a sì fìdáwù. a ṣe fìdáwù. kó ìtàn bàbá wa ṣe. kó ìtí wọ́n ti ṣe. a wá ṣe tásíà. a wá ṣe tásíà. a bára kẹ́dùn. a bára kẹ́dùn. a bára kẹ́dùn. gẹ́gẹ́ bí àkókò. gẹ́gẹ́ bí àkókò. tí ò ní gbà á púpọ̀. tí ò ní gbà á púpọ̀. ìtàn ọmọ wa kọ. ìtàn ọmọ wa kọ. ẹ kàn bá a panupọ̀ wí bí ẹ̀mẹ́ta bí bàbá wa ṣe ní àwí lẹ́ẹ̀kan. ẹ panupọ̀ wí lẹ́ẹ̀mẹ́ta. bí bàbá wa ṣe ní àwí lẹ́ẹ̀kan. bí wọ́n ṣe ní ká wí lẹ́ẹ̀kan. a tuntun wí bẹ́ẹ̀. a tuntun wí. tí ó máa jẹ́ ìkẹ́. tí ó máa jẹ́ ìkẹ́. tí ó máa jẹ́ ìgẹ̀. tí ó máa jẹ́ ìgẹ̀. fún Haja wa Kudratullah. fún Haja wa Kudratullah. tábà kú bẹ́ẹ̀. tábà kú bẹ́ẹ̀. a pè kánú àwọn ọmọ kéwú náà. a pè kánú àwọn kéwú. ó ládàásà orin. ó ládàásà orin. láti fi kẹ́dùn. láti fi bá a kẹ́dùn. pẹ̀lú Haja wa Kudratullah. pẹ̀lú Haja wa Kudratullah. tábà kú bẹ́ẹ̀. tábà kú bẹ́ẹ̀. àní sáláì má rí tíríptì méjì. àní sáláì má rí tíríptì méjì. ọ̀rọ̀ méjì. ọ̀rọ̀ méjì. báwo ni Haja Kudra. báwo ni Haja wa Kudra. báwo ló ti rí. báwo ló ti rí. láàrin ẹbí. láàrin ẹbí. báwo ló ti rí. báwo ló ti rí. láàrin ọ̀rẹ́. láàrin ọ̀rẹ́. báwo ló ti rí. báwo ló ti rí. láàrin ẹgbẹ́. láàrin ẹgbẹ́. so yóò jẹ́ ká lè gbẹ nìkọ̀ọ̀kan láyè. a wá gbẹ nìkọ̀ọ̀kan láyè. láàrin ọ̀rẹ́. láàrin ọ̀rẹ́. ẹbí ó fún wa lẹ́nìkan. ẹbí ó fún wa lẹ́nìkan. àwọn ọ̀rẹ́ ó fún wa lẹ́nìkan. àwọn ọ̀rẹ́ ó fún wa lẹ́nìkan. àwọn ẹnìkan wà sọ láàrin wa náà. ẹnìkan náà yóò wá sọ àwọn ètò wa náà ní. ètò wa náà ní. kọ́lọ̀ mọ́sàjà rí yín pẹ́. Ọlọ́jà rí yín pẹ́. ọlá títóbi Ọlọ́run. lápapọ̀ tahiyatan. àmín. عليك مثل الغيوم يا قدرة العيدوم ìyá alájà kan. àdúrà tá ń bẹ̀rẹ̀. gbogbo òbéèrè wa fún yóò lọ máa bá. òun náà ní pé ìkí Ọlọ́run. àtàláfíà Ọlọ́run bá. tí ò ní kéréjà kankan. ó máa bá ìyá alájà. ó máa bá ìyá alájà. Kudratullah Akínyẹmí. wa salama alayki misla al-ghuyum àmín. ya Kudrata ìkí Ọlọ́run tí ò ní gé nígbà kankan. tí ó máa rọ̀. gẹ́gẹ́ bí èṣùṣù. gẹ́gẹ́ bí òjò. tahiyatun wa salama alayka misla al-ghuyum ya Kudrata al-aidum fi jannati wa naimi tahiyatun wa salamu
الغيوم يا قدرة الله دومي في جنة ونعيم. Ọlọ́run. Ọlọ́run o. Wọ́n ṣàwọlá títóbi rẹ̀ Ọlọ́run. Wọlá títóbi rẹ̀ Ọlọ́run. Ìkẹ́ àtàánú látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́mọ bàzá bí wọ́n bá wa ṣe fún Alhaja wa Kudirat. Ọlọ́mọ bá wa ṣe fún Alhaja wa Kudiratullah. Ọlá títóbi Ọlọ́run. Ọlá títóbi Ọlọ́run. Ọlá jẹ́kọ̀ọ́sọ Ọlọ́run. Ọlá jẹ́kọ̀ọ́sọ Ọlọ́run. Ọlá la ilaha illallah. Abubakar. Salman. Bismillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Àwa ìṣọ́ kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni èké a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ọba àṣàkẹ́. Eléyìí ni ìkẹ́dùn fún Alhaja wa Kudiratullah. هذا المنون بان الدنيا لها طلب. Ikú rèé. Ikú tó jẹ́ wípé gbogbo ọmọ ènìyàn pátá lòun máa ń wá ká. تصيب دوما لو الإنسان مطلب. Ikú tó jẹ́ wípé bó ti ń wá ọgbọ ọmọ èèyàn ká yìí kódà kó jẹ́ pé ọmọ èèyàn tí ń wá ká ẹni táwọn èèyàn nífẹ̀ẹ́ sí ni kò kán kú ikú máa wá ọgbọ ọmọ èèyàn ká ni. ولا له الأيدي والرجل إذا أخذت. Ikú tá ń sọ yìí gbogbo wa náà la mọ̀ kò lọ́wọ́ bẹ́ẹ̀ ni ò lẹ́sẹ̀ àmọ́ gbogbo ẹni tó bá gbámú. أقدر به لو جميع الناس مضطرب. Yóò sì fi gbogbo agbára gbámú kódà gbogbo ọmọ èèyàn pátá ò ní lè rí gbà lọ́wọ́ rẹ̀. فأمر ربي كما شاء بأنفسنا. Eléyìí ni àṣẹ Ọlọ́run lórí wa bọ́lọ́run ti fẹ́ náà ló ń ṣẹlẹ̀ yìí lórí wa. كان وبان لنا الإرداء والغضب. Kódà bó ti jẹ́ wípé a máa ń láàrin wa ẹni tí ò ní dùn mọ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó sì máa bínú. يا ليت أي بكاء يبقى من رحلت. Bó bá jẹ́ wípé ẹkún a máa jí òkú ni ẹ wá dúró ẹkún táwọn èèyàn ti máa sùn kò bá ti jí àwọn ìyá wa yìí. يا قدرة الله قدر الله مكتسب. Àṣẹ orúkọ ìyá wa yìí náà ló rò wọ́n pẹ̀lú ìjókòó wa yìí pé títóbi fún Ọlọ́run ọba náà. فراقك نصب وفق الأمان لك. Ìpínyà ìyá wa yìí láàrin wa ìbànújẹ́ ló jẹ́ fún wa kódà ìbànújẹ́ ló jẹ́ fún gbogbo àwa àmọ́ ní. وبالأرض عتاب كذا شغب. Kódà gbogbo ilẹ̀ táwọn ọmọ àmọ́ ní tẹ̀ ìbànújẹ́ ló jẹ́ fún bẹ́ẹ̀ náà ní sọ́mọ̀ tó dojú kolẹ̀ náà. لا مات من مات إلا أن جرى أثر. Kò sí ikú tó wá ṣẹlẹ̀ tó bá àwọn ìyá wa yìí bẹ́ẹ̀ náà ni ó forí paálẹ̀ fún wa. حسنا وشرا تراه الدوم ينسحب. Tó jẹ́ wípé ikú ìbákan náà ó mú wa ìbànújẹ́ fáwọn kan bẹ́ẹ̀ ló sì mú wa ìkẹ́dùn fáwọn kan bákan náà. والقبر مسكنه لو ما بنى قصرا. Àṣé kọ́búrú àṣé sàárè òun náà ni ó gbẹ̀yìn oníkálukú wa. لو ما بنى قصرا. kódà kó jẹ́ wípé àwọn ọmọ ènìyàn ò fẹ́ gbà wọn ò fẹ́ kọ́ sàárè náà ni ó kẹ́yìn oníkálukú wa. وبعد يحسب عمل ما هو الرغب. lẹ́yìn sàárè yìí kò wá sí ń tà lọ kò níbẹ̀ tó kọjá ìṣirò sẹ́lọ̀ tó kọjá ìdáhùn sí ìbéèrè tọ́lọ̀ ní ń ta wá ṣe láyé gangan. والدم سيل لها والباقيات من الخيرات. Àṣé gbogbo wa àwa ń sun ẹkún lẹ́kún tó jẹ́ wípé ó wá dàgẹ́ bí odò kan tí ń ṣàn. والباقيات من الخيرات سال لها الفيضات والسرب. Àṣẹkún yìí yóò wá máa jẹ́ ìkẹ́ yóò máa jẹ́ ìkẹ́ fáwọn ìyá wa tẹ́kẹ́ yóò máa dàgẹ́ bí ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá. Allahu akbar. Àṣọlọ́run ló tóbi. Allahu akbar. Àsìkò sí ń tó tó Ọlọ́run ọba yìí. Allahu akbar la hawla wala quwwatun. Ọba tí ò ṣe é dètè pa ọba tí ò sí ẹnìkan tí ó nóhun lágbára tí ó wá fi wé tagbára Ọlọ́run ọba yìí. Wala maradda li amrillahi fastabiru. Kò sì sí ẹni tí ó wà nóhun fẹ́ dá ntọ́lọ́hun ti ṣe tó nóhun fẹ́ dá padà àṣẹ bẹ́ẹ̀ ká ṣe sùúrù. في جنة ونعيم ثم يرحمها. Àti ń tá a máa tọrọ fáwọn ìyá wa yìí náà ni àlùjánnà onídẹ̀ra bẹ́ẹ̀ ni kọ́lọ́hun sì bá wa yọ́nú sí wọn. واغفر لها الذنب ربي دائما تهب. Kò sí bẹ́ẹ̀ dá ó ṣe rìn láyé torí rẹ̀ ò ní mí gbogbo kùdìẹ̀kudìẹ̀ ìyá wa Ọlọ́run dákun bá a foríjì wọn. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. صدق الله فيك ووفاك. Eléyìí tó kù báyìí. A gbọ́ ìsáwọ̀ ẹlẹ́ẹ̀kejì. A gbọ́ ìsáwọ̀ ẹlẹ́ẹ̀kejì.
Àgbọ̀ ìtànpẹ̀ ní rìsáwù. Òun ni ìkírẹ ẹni kẹ́dùn. Òun ni ìkírẹ ẹni kẹ́dùn. Lórí n tó ṣẹlẹ̀ sí ni tínú ẹni ò dùn. Lórí n tó ṣẹlẹ̀ sí ni tínú ẹni ò wá dùn. Òun máa jẹ́ tẹ́sílíà ìbú omi ìtutù sínú ẹ̀mí. Òun máa jẹ́ ìbú omi ìtutù sínú ẹ̀mí. Agbọ́lẹ́nu àfáà Muhammad Jami. Agbọ́lẹ́nu àlùfáà Muhammad Jami. Muhammad al-Awwal. Muhammad al-Awwal. Al-Kafaji. Bismillah láàrin ìṣẹ́jú kan sí méjì. Zillun hiya dunya khayal farkubu wa gitani man yazul. Àṣé ilé ayé tá wà yìí ó dà gẹ́gẹ́ bí ìbòjì ni tó jẹ́ wípé oníkálukú wa á máa fẹ́ ká sá síbẹ̀ àmọ́ bó tilẹ̀ òun kó pẹ́ tó ìbòjì ó padà lọ. Leital hayata yazuruha alamul fana yufuni lijalil. Ó máa ṣe fọ́mọ èèyàn tó rò pé ilé ayé yìí ó máa bẹ lọ gbére. Ó máa ṣe fọ́mọ èèyàn tó gbàgbé pé ọjọ́ kan ń bọ̀ tó ń padà pàdé Ọlọ́run ọba rẹ̀. Inni hara dunya tusab bulisakini ayal khawul. Mo máa rí ilé ayé yìí. Mo rí ilé ayé bí kinní kan tó jẹ́ wípé ìyẹn ò mú dání yóò sì fi sílẹ̀. Kullun siwal baki la alamil gurubi wala yatul. Zakal madaru wa kullu man hashahani dunya udul. Bakati samawa lilatan wal aridu rafaqatun. Nahu katu fani ala fawtili fakidati qad yahul. Fi kulli muntadabin taro qaliban alayhi lihusinu haul. Abuki ala nafusi lati labatini da rabbi lijalil kudiro fale talimo tahij tahakin wakodi arumali kubul harumali usul maza lezi yarinu bi zawjun ahibban fakul waligauzu yukiri ukisala matala taka filakili kubul inni daha tuki kudiratan atagibu zinna fun ilijazil ruhma ala qabreki ya kudiro fa fi rawdil jalil rifukan bi kudiratin rabbana bil mustafa atalidali atadalil rifukan bi kudiratin rabbana bil mustafa atadalil. Adúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run dákun bá wa sọ àlùfáà wa Muhammad Jami. Ọlọ́run bá wa san wọ́n lẹ́san. Ibi tí wọ́n fi ìdí orin yìí tì sí. Òun náà ni pé kọ́lọ̀ mọ́sà bá ṣe ájìá wa. Òun náà ni pé kọ́lọ̀ dákun kó mọ́sà bá wa ṣe àlàájá wa. Kó bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kó bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní àlùbáríkà ọlá ànábùwà Muhammad. Lálùbáríkà ọlá ànábùwà Muhammad. Àti ní ọlá àlùbáríkà bàbá wa Mọ̀lánà Sheikh. Àti ní àlùbáríkà bàbá Mọ̀lánà Sheikh Suleiman Farouk al-Miskin billah. Adama Allahu hayatahu. Bismillahi kul huwallah. Bismillahi kul huwallah. Ọ̀rọ̀ tó kù. A fẹ́ máa ṣe ní kéékèèké. A fẹ́ máa ṣe ní kéékèèké. Kí ọjọ́ má bàa lọ púpọ̀. Kí ọjọ́ má bàa lọ púpọ̀. Torí àwọn bàbá wa. Ká má bàa gbà wọ́n lásìkò. Àmọ́ gbogbo wa bá ti gbà wọ́n lásìkò tó wọn. Àmọ́ gbogbo bá ti gbà wọ́n lásìkò tó náà. Inú ilé wọn náà ni wọ́n wà. Wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run tí wọ́n ti ń ṣe bọ̀. Wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run eléyìí tí wọ́n ti ń bá bọ̀ náà ni. Ọlọ́run tí ní jẹ́ ó ti sún wọn nísàsín. Oní tí tó lá fún wọn lásìkò yìí. Oní tí tó fún wọn lásìkò yìí. Ọlọ́nàbùwà Muhammad. Àti gbogbo wa náà lápapọ̀. Èyí tó kù ní ìsìn. Òun ni ọ̀rọ̀ ní ṣókíṣókí díẹ̀díẹ̀. Òun ni ọ̀rọ̀ ní ṣókíṣókí díẹ̀díẹ̀. Sátún wàjíza an hayati el mutawaffa.
ìbá wa sọ̀rọ̀ ní ṣókí nípa ayé àwọn ìyá wa tí wọ́n lọ tí wọ́n ṣípò padà. Ká gbọ́ yẹn díẹ̀díẹ̀. Ká gbọ́ yẹn díẹ̀díẹ̀. Kọ́ fún wa lọ́nà bíi 2 sí 3. Kọ́ fún wa lọ́nà bíi 2 sí 3. A gbọ́ láti inú ẹbí. A gbọ́ láti inú ẹbí. A gbọ́ láti inú àwọn jàmá. A gbọ́ láti inú àwọn jàmá. A lè gbọ́ láti inú látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ náà. A lè gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ náà. Àmọ́ ibi tá a ti kọ́kọ́ gbọ́ nísìnyí bí wọ́n ṣe dálà mi. Àmọ́ ibi tá a ti kọ́kọ́ gbọ́ nísìnyí. Bí wọ́n ṣe tọ́ka wa. Bí wọ́n ṣe tọ́ka àwọn àlùfáà wa. Alfa Lukman. Àwọn náà ni àwa mọ̀ dáadáa lọ́dọ̀ tiwa. Àwọn náà ni àwa àlùfáà wa mọ̀ dáadáa lọ́dọ̀ tiwa. Bá a ṣe máa àlùfáà wa táwọn bàbá ń ṣàdúrà fún yìí. Bá a ṣe máa àlùfáà wa táwọn bàbá ń ṣàdúrà fún yìí. A mọ̀ wọ́n bí ìbejì. A mọ̀ wọ́n bí ìbejì. Wọ́n ṣe bí tẹ̀gbọ́n tàbúrò. Wọ́n ṣe bí tẹ̀gbọ́n tàbúrò. Wọ́n máa ṣe bí ìbejì ni. Ọlọ́run o, mọ́sà bá ọ̀rọ̀ yín lójú o. La ilaha illallah. Ẹ jẹ́ gbọ́ láàrin ìṣẹ́jú kan sí méjì. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح ما أغلق والآتي لما سبق ناصر الأكل والأكل والهادي إلى صراطك المستقيم وعلى آله أكبر المقدار العظيم آدية منك يا رسول الله وإليك شينا أمر التجاني وإليك شينا إبراهيم النياس وإليك روي شينا أبو بكر الصديق وإليك روي شينا سليمان الفاروق المسكين دم الله وياته بفضل الله Aki on bàbá tó wà ń kalẹ̀ a rẹ̀ kí gbogbo àwọn àlífà wa tó wà ń kalẹ̀ pé wọ́n kó àdúrótì a wá fi tọ́bání ká máa pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan a fi títóbi àti ọlá Shehu wa Suleiman Farouk a fi kí gbogbo yín kalẹ̀ pé ọlọ́njẹ́ arí yín pẹ́ a fi kí gbogbo jọmọ́ náà pé ẹ ṣeun ẹ kó àdúrótì a kí ọ̀rẹ́ a kí ojúlùmọ̀ akí ẹbí gbogbo wa náà la gbìyànjú nígbà tí ajá wa tó wà ní ìdùbúlẹ̀ àìsàn Ọlọ́run bá ṣe nǹkan lóore á sọ wọn lọ́sọ̀ dáadáa náà nǹkan tó ní ká sọ àníjẹ́ kó ju bí ìṣẹ́jú méjì lọ bóyá kí wọ́n ti fún mi sí ìṣẹ́jú mẹ́ta Ajá Kudi mo ti wọn bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ àmọ́ amasọ́nà ni nígbà tí Ọlọ́run tí ikú ti pa Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń pè náà Ọlọ́run bá fẹ́ràn jù Ọlọ́run bá ti dúró ẹ̀dáyé tó rẹ̀ ti mú lọ so gbogbo àtókù náà bákan náà ni Ọlọ́run ti ní gbogbo náà la máa tọ́kú wò tó Ọlọ́run kó bá wa fọ̀rùnkẹ́. Àmín. Nǹkan tá a lè sọ pé ní pé ó jẹ́ nìkan tó wà humble ó dẹ̀ kó ọ̀rọ̀ ẹ̀ díẹ̀díẹ̀ báyìí ni kò mú nǹkan lé kókókókó mo ti gbọ́ nǹkan nípa ẹ̀ sórí yẹn ọ̀dọ̀ Ànábì mo ti gbọ́ mo wá gbọ́ pé òun náà wá tún practice ẹ̀ ó jọ mí lójú alájí náà ló sọ fún mi pé àwọn wà lẹ́njọ́ kan so nǹkan tó wọn fẹ́ òun ti pé already pé báyìí bàbá yìí sílẹ̀ nǹkan tó dẹ̀ wà nílé tẹ́pọ́n fẹ́ jẹ yẹn ẹnìkan wá dé kálàjì tó délé gbogbo kìíní ó lè gbé fẹ́ nìyẹn ìyẹn wá dé pé oúnjẹ rà ó ní àwọn ti fi tọrẹ ìyẹn in fact Ọlọ́run kó bá fọ̀rùnkẹ́ Ọlọ́run gbogbo lè ṣe eré tó ṣe tó pé ìlú ìtọ́ pé Ànábì gan ló practice ẹlòmíì gan ní wọn lè ṣe o ká má gbòòrò wọn lè ṣe o àmọ́ ó ṣe nǹkan tó pé ó ṣèyàn ní kàyéfì Ọlọ́run kó bá fọ̀rùnkẹ́ ọmọdé ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa àgbàlagbà ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa wọ́n sọ pé orúkọ láfíṣẹ́ láyé ó ti forúkọ lérẹ̀ Ọlọ́run kó bá fọ̀rùnkẹ́ la ilaha illallah la hawla wala quwwata illa billahil azim àbí Ajá Kudira ní ìdílé Akínyẹmí ó lọ primary school ó lọ secondary school ó dẹ̀ lọ sí higher institution gbogbo ẹ̀ náà ló ṣe láyé ó tún darapọ̀ mọ́ ìjọ Amani tó ń jẹ́ Tariqa Sheikh Ahmad Tijani ó ṣe títí tó fi tẹ̀mí fi bẹ́ lọ́rùn ẹ̀ ni ó dẹ̀ tún darapọ̀ mọ́ ìjọ Bari club nǹkan tó rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kí pé fàájì yẹn ló lọ síbẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí orin Barrister tó máa ń gbọ́ tó máa ń rí ọgbọ́n ń bẹ̀ tó máa ń ròyìn bẹ̀ òun ló tì mọ́ bẹ́ẹ̀ pé ọkùnrin ìyá ẹ pé ìjọba Ọlọ́run bá náà sọ́nà Al-Qur'an ẹ má bínú ẹ̀yin àfa mo ti ẹ̀kẹ́ mo kàn máa sọ lẹ́nu lásán ni Ọlọ́run ní nínú àwọn èèyàn pé òjíṣẹ́ wà ń bẹ̀ mínà náà sì wà nínú àwọn òjíṣẹ́ wọn Ọlọ́run bá pé èèyàn wà ń bẹ̀ màláíkà rẹ̀ wà ń bẹ̀
so ó wo Barrister bẹ́ẹ̀ pé nǹkan tó ń bọ́ lẹ́nu ẹ̀ ayé pé Ọlọ́run bá ló rán ẹ nínú iṣẹ́ kò kàn wá nílẹ̀nu àfáà ni orin ló fi ń sọ tiẹ̀. àfáà ni o. náà àfáà ni o. tó pé àfáà lòun náà so orin tó ń kọ yẹn orin tó ń kọ yẹn òun náà ló jẹ́ kó láìkẹ́ nìyẹn kí bóyá onífàájì ni Ajakudi ó kàn láìkẹ́ orin yẹn pé ẹni yìí ọ̀rọ̀ ẹ̀ ó make sense so kọ́lọ́ bá fọ̀rọ̀ kẹ́ ọ̀rọ̀ la ilaha illallah la hawla wala quwwata illa billah tabanika tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹ̀ àlè sọ́n tilẹ̀ wá fi mọ́ so subhana rabbika rabbil izzati amma yasifun salamun alhamdulillah. àdúgbò fún Ọlọ́run kàmá bá gbàsíkò mọ́ wọ́n ti ní ọ̀nà mẹ́ta ni ó ti wá báyìí àwọn bàbá wa tí wọ́n bá wa sọ ẹlẹ́ẹ̀kejì àwọn bàbá wa Adélékè wọ́n máa bọ̀ wá lẹ́ni tá à ń dúpẹ́ fún. Aji Lukman èèyàn náà ń jẹ́ mọ̀kádàm ẹni tó kéwàá máa jẹ́ mọ̀kádàm. Salaam alaikum. Wọ́n ní ká ṣe ní pápápá bẹ́ẹ̀ lára ọ̀rọ̀ tí mi fẹ́ rí nípa Ajah Kudirat Akinyemi wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé akíkanjú èèyàn ni wọ́n èmi àti wọn a jọ lọ sí iléèwé gíga tí wọ́n ń pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ a tún wá pàdé ní ẹgbẹ́ Bari Wonder Fans Club èmi jẹ́ akọ̀wé àgbà ní worldwide tí wọ́n ṣe election tèmi second term nígbà tó ń darapọ̀ mọ́ wa nínú ọdún kan tó darapọ̀ mọ́ wọn ní ọdún tó darapọ̀ mọ́ wa gbogbo èèyàn rí wọn pé small in stature but mighty in everything lẹ́nu oṣù kan tó máa ṣe election ti Èkó chapter wọ́n emerge lẹ́ẹ̀kan náà akọ̀wé ti ìlú Èkó bíbí nítorí pé she was a very assiduous person towards the sunny set goals of Bari Wonder Fans Club lẹ́nu ìwọ̀nba tí ẹ pé wọ́n fi wà pẹ̀lú wa because ẹgbẹ́ yẹn jẹ́ ẹgbẹ́ tó yẹ pé ó fẹ́ lè pọ̀ jù nínú ẹgbẹ́ tó wà ní social club we are more than 20,000 numerical strength lórí Facebook nígbà tó máa darapọ̀ mọ́ wa yẹn tó máa fẹ́ ṣe celebration tó máa ń ṣe ní every year ọmọ ẹgbẹ́ tó ti wà nínú ẹgbẹ́ fún 7 years tó máa ra aṣọ ẹyọ kan àbí jẹ́sí kan Ajah Kudirat Akinyemi máa ra tèèyàn bí 14 wọ́n máa kó gbogbo ẹbí wọn wá tí wọ́n pe arábìnrin fẹ́ gba ìjọba bẹ́ẹ̀ ìfẹ́ tó ń ní sí Barrister àtẹ̀kọ́ tó náà ń kọ́ lára Barrister ó jẹ́ kó fi akitiyan yẹn sínú ẹgbẹ́ yẹn gan tó fẹ́ jẹ́ pé nígbà tí wọ́n wà ní hospital yẹn tá máa ń bá wọn sọ lórí fóònù ìgbà míì 30 minutes ìgbà míì mo fẹ́ kẹ́ bá mi gbé ààrẹ mi sórí Facebook torí àwọn ẹbí mi ò fẹ́ bẹ́ẹ̀ wọ́n lè máa like wọ́n ṣe kọ́ ẹ dúró ná máa pè é padà jẹ́ kí n consult àwọn family bóyá wọ́n máa fẹ́ àbí wọn ò ní fẹ́ ó kí ẹ pè é padà wọ́n tó máa pè é wọ́n ní ẹ má kọ́ bẹ́ẹ̀ ẹ jákọ̀ ní kó máa gbàdúrà fún mi ìyẹn ló kù bí ọ̀sẹ̀ kan tó máa fi kú yẹn wọ́n tó kù bí ọjọ́ mẹ́rin Mr. Adeleke ẹ ti gbàgbé mi sórí mi máa gbàgbé yẹn ọ̀rọ̀ olóṣèlú a fẹ́ ṣe swearing a fẹ́ ṣe inauguration àtún bá káàkiri kankan ẹ má bínú bẹ́ẹ̀ ni tó wá jẹ́ kàyéfì fún ẹgbẹ́ náà ni pé láti ìgbà tó ti kú yẹn ó kéré jù lórí ọ̀rọ̀ wọn ó ti gba gbogbo Facebook kan ó kéré jù 100 comments 105 likes oríṣiríṣiríṣi lọ́tún 200 gbà mí Legacy Club Sikiru Ayinde Barrister mẹ́ta pẹ̀lú Bari Wonder Fans Club wọ́n ti gba gbogbo ẹ̀ in fact ó ní woman kan wọn tó wà ní diaspora káàkiri in fact wọn lè control motion wọn mọ́ oníkálukú wọn in fact èmi àkọ́kọ́ pé wọn ò lè sọ̀rọ̀ èmi gan ti máa ń kọ̀ nǹkan rẹpẹtẹ mi ì tí rí ọkàn kan títí dìsín mi ì tí kọ just the word so kò sí nǹkan tá a fẹ́ sọ náà ju pé ká gbàdúrà fún wọn lọ because àti ìgbékúrò lára ó ṣe shock ni àwọn kan ìjà lórí ẹ̀pẹ́ aṣọ oníkàwọ̀ wa àwọn kan níkàn wọ jersey àwọn kan níkàn wọ aṣọ tó wọ́n wọ̀ ní last time so at 6 in our club now we are not àti balance so kọ́lọ̀ tẹ wọn sáré fẹ́rẹ̀ yẹ ẹ ṣe gan. adúgbò fún àwọn Alhaji wa Azeem Qasim Musa Adeleke yẹn mbẹ mọ àbọwà mbẹ adúgbò fún Alhaji wa Adeleke adúgbò fún àwọn Alhaji wa Adeleke
Muhammad Qasim. Muhammad al-Qasim. Kò sí ní jẹ́ Kasimu. Kò sí ní jẹ́ Kasimu. 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 Ẹlẹ́sẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ lédè Lárúbáwá. Ẹlẹ́sẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ lédè Lárúbáwá o. Qasim. Qasim. Ọmọ Ànábì Muhammad. Ọmọ Ànábì Muhammad. Ànábì nífẹ̀ẹ́ sí jù. Ànábì Muhammad nífẹ̀ẹ́ sí jù lọ. Wọ́n fi ń da Ànábì pè bí wọ́n ti máa ń pè bàbá alágbájá. Bàbá Qasim náà máa ń pa Ànábì. Tí wọ́n fi ń pa Ànábì ní bàbá Qasim. Ẹni tí máa ń pín nǹkan déédéé. Ẹni tí máa ń pín nǹkan déédéé. Tí ìsàbòsí ń bẹ. Tí ìsàbòsí ń bẹ. Ìgbénu ọ̀rọ̀ táwọn bàbá wa yìí sọ náà. Inú ọ̀rọ̀ táwọn bàbá wa yìí sọ náà. Ẹ rí i pé òsàbòsí ń bẹ. Ẹ rí i pé òsàbòsí ń bẹ. Èyí tán dẹ̀bi ròyìn ájí àwa yìí. Èyí tán fi ròyìn ájí wa yìí. Ájí àwa. Ájí àwa yìí. Kò sínú nǹkan tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Kò sínú nǹkan tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Àríkòdì fún Al-Qur'an. Àríkòdì fún Al-Qur'an. Ó ní bọ́ ọba ti sin Ọlọ́run rẹ tán. Wọ́n ní bí ọba ti sin Ọlọ́run ọba rẹ tán. Kò sí láì fífún ọnù kọ wá bó ti fẹ́ ṣe ìgbésí ayé rẹ. Kò sí láì fífún ọ kó wá bó ti fẹ́ ṣe ìgbésí ayé rẹ. Tí ọba ti sí ti bàjẹ́ ń bẹ. Tí ọba ti sí ti bàjẹ́ ń bẹ. Ájí àwa. Ájí àwa Kúdùrà. Ẹni tí gbogbo wa mọ̀ ni. Ẹni tí gbogbo wa mọ̀ ni. Tí bàbá wa mọ̀ dojúdojú. Tí bàbá wa mọ̀ dojúdojú. Kó tó di pé àmọ́ ní di bó ṣe dà yìí. Kó tó di pé àmọ́ ní di bó ti dà yìí. Iná ni Alhaja wa ni wọ́n ti ń bẹ pẹ̀lú àwọn bàbá wa. Ó náà ni Alhaja wa wọ́n ti ń bẹ pẹ̀lú àwọn bàbá wa. Àwọn sọ̀rọ̀ ń gbàgbà wọn lọ léèwé. Àwọn afáwa Lukman wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n lọ léèwé. Àtìgbà tí ń bẹ léèwé. Àtìgbà tí wọ́n ti ń bẹ léèwé ni. Wọ́n ti ń bẹ pẹ̀lú bàbá wa. Ni wọ́n ti ń bẹ pẹ̀lú àwọn bàbá wa. Ní ọ̀rọ̀ tá a jọ sọ rí Alhaja náà sọ ẹ má jẹ́ mi ò tún sọ tán àwọn àlífà wa Ìsá. Àwọn àlífà wa Ìsá. Àwọn lókù tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa àwọn ni wọ́n kù tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa àwọn Alhaja wa yìí. tí wọ́n bá ti wá sọ ní ṣókí tán. tí wọ́n bá ti wá bá a sọ ní ṣókí tán. wọ́n fi àdúrà tá à ń pè ní fìdá. à ń fi àdúrà tá à ń pè ní fìdá. wọ́n bá a ṣe fìdá o. a bá a ṣe fìdá. tí wọ́n bá ti ṣe tán. wọ́n bá ti ṣe tán. a gbọ́ wáàsí. a gbọ́ wáàsí. lẹ́yìn wáàsí. lẹ́yìn wáàsí. a kàn ṣe Fatiha sí ní ìsọ̀rí. a ṣe Fatiha sí ní ìsọ̀rí ìsọ̀rí. ká lè fi kọ́ dijọ́ mi. ká lè fi kọ́. Bismillah. Ya Rabbi ya Samutinani tawili hayata bina yawzulika laiki asa Sulaimana gauzi zamani ya ilahi alimna ma qad jahilina waftalana baba ilimi wafana kulali biubi gauzi zamani. Bismillah wa billahi wa ala Allah wa min Allah wa la hawla wa la quwwata illa billah. Wa sallallahu ala ashrafi rasulillah sayyidina Muhammad sallallahu alaihi wasallam. عبده ورسوله وحبيبه وخليله وصفوة الله قاتبة محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. lẹ́yìn ìṣàfọ̀mọ́ fún Ọlọ́run. lẹ́yìn ìṣàfọ̀mọ́ fún Ọlọ́run. àti ìtọrọ kẹ́gẹ́ fún Ànábì wa Muhammad. àti ìtọrọ kẹ́gẹ́ fún Ànábì wa Muhammad. ní orúkọ àwọn bàbá wa. ní orúkọ àwọn bàbá wa. Maulana Gawsul Azam Maulana Sheikh Sulaiman Faruk al-Miskin billah. àti gbogbo àwọn tí àwọn bàbá máa ń tọrọ fún látòkè délẹ̀. àti gbogbo àwọn tí àwọn bàbá máa ń tọrọ fún látòkè délẹ̀. ní gbogbo àwọn ẹni Ọlọ́run ọba. ní gbogbo àwọn ẹni Ọlọ́run ọba. ní orúkọ gbogbo wọn. ní orúkọ gbogbo wọn. ń tọrọ Fatiha kan Salatul Fatih. a tọrọ Fatiha kan Salatul Fatih. Ọlọ́run má ṣà pín ládàá rẹ̀ kárí gbogbo àwọn. Ọlọ́run má ṣà pín ládàá rẹ̀ kárí gbogbo wọn. ní orúkọ bàbá. ní orúkọ bàbá. mo kí gbogbo àwọn àgbààgbà. àwọn àlùfáà wa kí gbogbo àwọn àgbààgbà. gbogbo kúlàfáà. gbogbo kúlàfáà. látòkè délẹ̀. látòkè délẹ̀. tí ara mi ń ṣe tí ó ń jẹ́ yìí. tí ara àwọn àlùfáà wọn ń ṣe tí wọ́n ń jẹ́ lọ́wọ́ yìí. torí pé iṣẹ́ bàbá ni gbogbo wa wá jẹ́. torí iṣẹ́ bàbá ni gbogbo wa wá jẹ́. ní ẹnu bàbá wa. ní ẹnu bàbá wa. a kí àwọn bàbá Fadilatul Imam. a kí àwọn bàbá Fadilatul Imam. tó ṣe pé ẹ ti ń ṣiṣẹ́ náà bọ̀ látàná. tó ṣe wípé ẹ ti ń ṣiṣẹ́ náà bọ̀ látàná. lára ẹbí Akínyẹmí. lára ẹbí Akínyẹmí. tẹ ẹ ṣe dòní. tẹ ẹ ṣe dòní. Ọlọ́run jẹ́ ṣe pẹ́ o. Ọlọ́run jẹ́ ṣe pẹ́ o. Ọlá Ànábì wa Muhammad. Ọlá Ànábì wa Muhammad. àwọn bàbá wa kí yín. àwọn bàbá wa kí yín. gbogbo kúlàfáà ò kí yín. gbogbo kúlàfáà ò kí yín. ẹbí wa. ẹbí wa. ẹbí Akínyẹmí. ẹbí Akínyẹmí. àwọn bàbá wa. àwọn bàbá wa. Maulana Gawsul Azam. Maulana Gawsul Azam. wọ́n kí gbogbo wa látòkè délẹ̀. wọ́n kí gbogbo wa látòkè délẹ̀. ibi tá a tewé dé. ibi tá a tewé dé. tá a te gbòdé. tá a te gbòdé.
pé ọlọ́mọsà rọ̀ wá lójú. pé ọlọ́mọsà rọ̀ wá lójú o. ọlọ́mọsà rọ̀ wá lójú. ọlọ́mọsà rọ̀ wá lójú o. wọ́n dá gbólóhùn bàbá. wọ́n dá gbólóhùn bàbá. nígbà tẹ́ ẹ̀ sí ń bẹ̀. nígbà tẹ́ ẹ̀ sí ń bẹ̀. tí wọ́n sọ ní. ọlọ́mọsà fi sọ ẹbí náà lẹ́sàn. ọlá àjẹ́ kan ṣe ọlọ́run. ọlá àjẹ́ kan ṣoṣo ọlọ́run. ní orúkọ bàbá. ní orúkọ bàbá. àti gbogbo àwọn ọmọ bàbá. àti gbogbo àwọn ọmọ bàbá. alkhulafa. àwọn khulafa. arọ̀ṣidùn. arọ̀ṣidùn. a kí gbogbo ẹbí ará tó wà níbí. a kí gbogbo àwọn ẹbí. àti ará. àtọ̀rẹ́. àtojúlùmọ̀. wọ́n wà níyà yìí. àtàwọn tí ó tún máa dé wá bá wa. àtàwọn tí wọ́n tún máa dé wá bá wa. àtàwọn tẹ́mi wọ́n ń bẹ pẹ̀lú wa tí wọn ò lè sí bí. àtàwọn tẹ́mi wọ́n ń bẹ pẹ̀lú wa tí wọn ò láǹfààní àti wáyà yìí. ọlọmọsà kí ẹnì kọ̀ọ̀kan wa. ọlọmọsà kí ẹnì kọ̀ọ̀kan wa. ọlọmọsà rọ̀ wá lójú. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ní kúkúrú. alhaja wa. Qudratullah. wọ́n ní àwọn kan bẹ wọ́n ní wàwáhidun kalẹ̀ alifi ìnà amúru àná. wọ́n ní ẹnìkan yóò máa ṣiṣẹ́ sí ẹgbẹ̀rún èèyàn nígbà tọ́rọ̀ bá dójú ẹ̀. ẹnìkan ṣoṣo nífa. bàbá ní ká dárúkọ rẹ̀. a ní Qudratullah ní jẹ́. àwa ní Qudratullah ní jẹ́. àmọ́ tá a bá fẹ́ wo engine tọ́lọ̀ ń gbé sí lára. ohun kan náà la máa pè ní rahfatullah. ohun kan náà la máa pè ní àánú Ọlọ́run. ohun kan náà la máa pè ní kòńgẹ́ Ọlọ́run. ohun kan náà la máa pè ní ẹni dáadáa. ohun kan náà la máa pè lẹ́ni dáadáa. ohun kan náà la máa pè lẹ́ni ire. ohun kan náà la máa pè lẹ́ni ire. àyà kan wà nítòsí mi nígbà tọ́lọ́run bá ń ròyìn àwọn anúwà sí ń padà bọ̀ wá kí n má lọ bẹ̀ nígbà tí wọ́n ń ròyìn àwọn obìnrin dáadáa. nígbà tí wọ́n ń ròyìn àwọn obìnrin dáadáa. qualification mọ́kànlá. lọ́lọ́run bá fi ròyìn wọn. gbogbo mọ́kànlá yìí. ẹni tí ń kírun ni. ẹni tí ń gbàwẹ̀ ni. ẹni tí ń yọ sàká ni. ẹni tó bẹ̀rù Ọlọ́run bá ní. ẹni tó páyọ̀ Ọlọ́run bá ní. ẹni tí máa ń tó ṣọ́ ẹ̀tọ́ Ọlọ́run bá tọ́lọ́run bá gbé pamọ́ sí lọ́dọ̀ tó ṣọ́ ni. ẹni tó ṣọ́ ẹ̀tọ́ Ọlọ́run bá tọ́lọ́run bá gbé pamọ́ sí lọ́dọ̀ tó ṣọ́ ni. ẹni tí ń rántí orúkọ Ọlọ́run bá ní gbogbo àwọn attributes yìí. tọ́lọ́run bá sọ náà Al-Qur'an. Wallahi aja wa Qudratullah. Allah to be Rabbil Kaaba. Lẹ́yìn tí Ọlọ́run ní kojú tí wọ́n tó. wọ́n mẹ́rìtì gbogbo qualification yìí. Allahu Akbar. Ọlọ́run mọ́sà wọlé ẹ̀san tó lóhun ó san gbogbo wọn. Ọlọ́run mọ́sà bá wa san wọ́n. ní ẹnu àwọn Fadilatul Khalifa. Khalifa bin Mu'min. Abdul Mu'min. gẹ́gẹ́ bí ilẹ̀kùn tí wọ́n ṣílẹ̀ fún wa. òun ni pé mo mọ̀ pé ẹbí Akínyẹmí náà mọ̀ pé Haja Qudratu dàgbà sínú wọ́n dàgbà pátápátá sínú àmọ́ni ni. àròpọ̀ àwọn ẹbí Akínyẹmí náà mọ̀ pé Haja wa Qudratullah wọ́n dàgbà pátápátá sínú àmọ́ni ni. kódà àwọn màmá wa. tí à ń fi kíkí wọn kí yín. à ń sọ̀rọ̀ ìmọ̀ bẹ wọn pẹ̀lú wa. wọ́n wá ń sọ̀rọ̀ ọ̀kan náà àwọn sẹ́yìdá wa. wọ́n ti graduate o. wọ́n wá ń jóye wa pé níjọ súnà wọn ń bẹ́ẹ̀ Haja Qudratu ń bẹ́ẹ̀ njọ náà. wọ́n wá ń sọ pé níjọ súnà wọn Haja Qudratu ń bẹ́ẹ̀ njọ náà. sẹ́rí pé a ti ń bọ̀ ọjọ́ ti pẹ́. nítorí náà ẹni tá a wá ti ń bọ̀ njọ́ yìí. látọjọ́ yìí. fún iye ọdún tá a ń kà yìí. over 20 years. yóò ṣòro kí n rí èèyàn kan tí ó sọ pé jọba yìí ni gbogbo jòkó kí Alfa Abdulkani. yóò ṣòro. kárí ẹnìkan. ó ní àìdá báyìí ni Haja Qudratu ṣe fún un. yóò ṣòro. kéèyàn ó ní àìdá báyìí. ni Haja Qudratullahi ṣe pẹ̀lú mi. fún yọdún tá a fi lò yìí. èmi ò rí o. àwọn àlùfáà wa ò rí. ìyìn sì mẹ́ni tó sọ fún tó rojọ́ bẹ́ẹ̀ fún mi. àwọn ò sì rí ẹnìkan tó rojọ́ bẹ́ẹ̀ fáwọn. nítorí àìpọ́n àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ara wa fún mi díẹ̀. àwọn èèyàn máa sọ̀rọ̀ ara wa fún wa díẹ̀. àwọn gan náà máa sọ tiwọn. Ọlọ́run má ṣàbá wa ṣàánú wọn. ìmọ̀ tí mo lè fi qualify wọn. mo ní ìmọ̀ tí mo lè fi qualify wọn. àmọ́ táwọn lè fi qualify wọn. ju tí Ọlọ́run bá sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana. ju tọ́lọ́run bá sọ ní Al-Qur'ani pé bàbá ń wá tí wọ́n ń pè ní pàápín dáadáa pàápín ìwà dáadáa ń bẹ lára Ànábì wa Muhammad. kódà ẹ má bínú tó Ọlọ́run Fadilatul Khalifa tí obìnrin mi bá wọnú àmọ́ ni. kódà bóbìnrin
tóbi mi bá wọnú àmánì tóbìnrin kan bá wọnú àmánì ẹni tá a máa ń sábà nínú àwọn tá a máa ń sábà fẹ́ so wọ́n pọ̀ mọ́ pé ó yá kẹjọ máa relate nínú ẹni tá a máa ń fẹ́ so wọ́n pọ̀ mọ́ pé kẹjọ máa relate kẹjọ máa relate tí a máa pé kẹjọ máa ṣe pọ̀ kì í ṣe relate kẹjọ máa relate tí a máa pé ẹ̀kọ́ dáadáa ni ó kọ́ lára rẹ̀ Ajawa Kudratu jẹ́ kan Ajawa Kudratu láì jẹ́ kan ẹyọ kan tí mo lè sọ ń bẹ̀ náà ẹyọ kan táwọn bàbá wa lè sọ ń bẹ̀ náà nù. Alhaji wa Muhammad Taofik ọ̀rọ̀ tí yín báyìí ó dàbí ẹnìkan ó ní wàláhàfì wàlẹ̀ kọ́bùrù bíi ni wà bíi nà ha inú tí ó máa bẹ́nu ẹ̀mí yín lónìí ó ní pé tó bá yẹ pé ó rọrùn láti sin Ajawa Kudratu sínú ara yín ni mo rò ẹnìkan máa gbé bọ̀ wá bẹ́ẹ̀. tó bá jẹ́ kó rọrùn láti pé kí wọ́n sin Ajawa Kudratu sínú yín ni ẹnìkan máa gbé bọ̀ wá bẹ́ẹ̀. àmọ́ èyí tí ó máa bà inú jẹ́ jù. òun náà ni ọ̀rọ̀ àfáà Muhammad Abdul. nígbà tí wọ́n ròyìn àfáà Muhammad Abdul. òun náà ni ìgbà tí wọ́n ròyìn àfáà Muhammad Abdul. ìpè lílọ rẹ̀. tó bá yẹ pé ó ṣeé ṣe ká sin ẹ̀yin pẹ̀lú ẹ̀pọ̀ ńjọ́ tó ló bá tó bá pẹ́pẹ́pẹ́ ni. tó bá jẹ́ ó ṣeé ṣe ká sin ẹ̀yin pẹ̀lú wọn pọ̀ lọ́jọ́ tó bá pẹ́pẹ́pẹ́ ni. mo rò pé ẹ̀kọ́ kalẹ̀ fún wa bẹ́ẹ̀. àmọ́ wàláhì àmọ́ ó mà ṣe o. òun wà lè kọ́bùrù bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ náà ha. sàárẹ̀ ti pín in níyà. nítorí kò lè possible kò ṣeé ṣe láyé. kò sí àwa méjèèjì papọ̀ ni. wọ́n ṣe ẹ̀yin méjèèjì papọ̀. àmọ́ ọba tó so yín pọ̀ nú ẹ̀mí. tó yẹ pé tilẹ̀ làwa ń sọ. ọlọ́mọ sábà rọ yín lójú. ọlọ́run lágbára ọlọ́run. ìfìdáhùn tán ni a ṣe. èyí tí ìyá wa Kudratu ń bá wa ṣe náà láàmú ṣe. àti àwọn ayat. àti àwọn àyà kankan. tí àwọn bàbá wa fi lé wa lẹ́nu. tó ní ká máa wí. nítorí náà. bí bisinikum. wal arido farashina fanima limaiduna. 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 فرح وريحان وجنات نعيم. 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 نزلا من غفور رحيم. 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 من غفور رحيم. وقل ربي ارحم واغفر وارحم وانت خير الراحمين. وقل ربي ارحم واغفر وارحم وانت خير الراحمين. وقل ربي ارحم واغفر وارحم وانت خير الراحمين. اشهد ان لا اله الا هو الملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو وأنا لا إله إلا هو لا إله إلا الله 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 لا
لا إله إلا الله 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 لا إله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار انك ما تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا فاغفر لنا ذنوبنا وكفر عن سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتم لنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد اللهم صل على سيدنا محمد ولا إلى صراط المستقيم وعلى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Akiawa Khalifa wa Khalifa Isa Ana ni Zimsaru Sheikh. Àwọn náà ni ìwọléwọ̀de bàbá olùgbọ̀hún fọ́ bàbá Maulana Sheikh Suleiman Farouk Al-Miskin Billah. Sí gbogbo tí máa ń jẹ́ kúlàfà. Sí gbogbo tí máa ń jẹ́ kúlàfà. Àti gbogbo tí máa ń jẹ́ mùrídí lọ́kùnrin. Àti gbogbo tí máa ń jẹ́ mùrídí lọ́kùnrin àti lóbìnrin. Kò sẹ́nìkan nù wa yìí. Kò sẹ́nìkan nù wa yìí. Tí èyí ṣe pé àlífà Ìsá ní ó jíṣẹ́ bàbá fún wa. Tí ó ṣe wípé àlífà Ìsá ní ó jíṣẹ́ bàbá fún wa. Nígbà táwọn ọ̀rọ̀ mi bá ṣẹlẹ̀. Nígbà tí àwọn ọ̀rọ̀ mi bá ṣẹlẹ̀. Nígbà táwọn dáadáa mi bá fẹ́ ṣẹlẹ̀. Àbí nígbà táwọn dáadáa mi bá fẹ́ ṣẹlẹ̀. Akíwọn Khalifa Ìsá. Akíwọn Khalifa wa Ìsá. Ọlọ́mọsá járí yín pẹ́. Wala la ilaha illallah. Wala al-Qur'an al-azim. Akí gbogbo àwọn kúlàfà. Akí gbogbo àwọn kúlàfà. Tí wọ́n ń wọlé. Tí wọ́n ń wọlé. Lákòókò tá à ń ṣe prógámù. Lákòókò tá à ń ṣe prógámù kankan. Àwọn bàbá wa. Àwọn bàbá wa. Imam. Wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Wọ́n mọ̀ yìí pé bàbá pẹ́ ń bì yìí. Wọ́n láwọn mọ̀ pé bàbá pẹ́ ń bì yìí. Àwọn gbogbo àwọn àlífà bàbá ni wọ́n fẹ́ bá. Wọ́n mọ̀ pé gbogbo àwọn àlífà bàbá ni wọ́n fẹ́ bá wọn bì tán. Àwọn ìmáàmù wa àwọn Khalifa wa Abdullah. Àwọn Khalifa wa ìmáàmù wa Abdullah. Àwọn wa fi kún fún wọn. Àwọn wa fi kún fún wọn. Wọ́n ní gbogbo ibi tí bàbá ní sọ̀rí sí. Wọ́n ní gbogbo ibi tí bàbá ní sọ̀rí sí. Kò sí ẹnìkan tí ò máa jà kúdúrà. Kò sí ẹnìkan tí ò máa jà wá kúdúrà. Bí àlífà Ìsá ṣe wá sọ ni. Bí àlífà wa Ìsá ṣe wá sọ ni. Kò sẹ́nìkan tí wàá sọ pé ìyá náà ṣẹ̀ wọ́n. Kò wá sẹ́nìkan tí wàá sọ pé ìyá náà ṣẹ̀ wọ́n. Lọ́kùnrin ni o. Lọ́kùnrin ni. Àbóbìnrin. Àbóbìnrin ni. Ilé orí tí bínú láyé rẹ̀. Àwọn àlùfáà wa orí tí ń bínú láyé rẹ̀. Gbogbo nǹkan báyìí ó ṣe déédéé lọ́dọ̀. Gbogbo nǹkan báyìí ó ṣe déédéé ara rẹ̀ ni. Gbogbo nǹkan tó bá ṣe. Gbogbo nǹkan tó bá ṣe ó tẹ́ lọ́rùn. Ọlọ́mọṣà wọlé eléyìí náà wájú. Ọlọ́mọṣà wọlé eléyìí náà wájú Ọlọ́run. Ọlọ́mọṣà ṣàlékún kẹ́ wọn. Ṣàlékún kẹ́. Fọ́ájì àwa. Fọ́ájì àwa. Kudratullah. Wà wọlé abẹ́. Wà wọlé abẹ́. Gbogbo tí ń jẹ́ bí wọn. Gbogbo tí ń jẹ́ bí wọn. Àti gbogbo àwọn ojúlùmọ̀. Àti gbogbo àwọn ojúlùmọ̀. Gbogbo ìsọ̀rí ìjọ tá ń bá a ṣe. Àti gbogbo àwọn ìsọ̀rí ìjọ tá ń bá a ṣe. Ọlọ́mọṣà rọ̀ wá lójú o. Akí àwọn àlífà wa. Akí àwọn àlífà wa. Ismail. Wọ́n wọlé bá wa. Tí wọ́n wọlé bá wa. Akí àwọn àlífà wa. Akí àwọn àlífà wa.
Muhammad Samin. Akí àlífà wa Abdul Wahhab Faruk. Akí àlífà wa Abdul Wahhab Faruk. Akí àwọn àlífà wa. Akí àwọn àlífà wa. Ní Surulere Abdul Razak. Ní Surulere Abdul Razak. Akí àwọn àlífà wa. Akí àwọn àlífà wa. Ìmáàmù wa láti Tabantaban. Ìmáàmù wa láti Tabantaban. Chief Imam. Chief Imam. Ní gbogbo Agége. Ní gbogbo Agége. Bàbá wa àlífà wa. Bàbá wa àlífà wa. Abdul Razak. Abdul Razak. Alimi. Alimi. Giwa. Giwa. Àwọn tí wọ́n ń jẹ́ àbúrò fún ìyá wa. Àwọn tí wọ́n ń jẹ́ àbúrò fún ìyá wa. Tí wọ́n ń jẹ́ Sayyida wa, tí wọ́n ń jẹ́ ìyá gbogbo àmání. Tí wọ́n ń jẹ́ ìyá gbogbo àmání. Gbogbo yín èèyàn ńlá ni yín. Gbogbo yín èèyàn ńlá ni yín. Àmẹ́yìn náà mọ bí jòkó yìí ti rí. Àmẹ́yìn náà mọ bí jòkó yìí ti rí. Òun ni ọ̀já máa dájò kó dúró ká máa kí ń kálukú. Òun ni ọ̀já máa dájò kó dúró ká máa kó ní kálukú. Ìwé ìtọ́sẹ̀lẹ̀ yìí náà. Ìwé ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí náà. Yóò padà kó ń kálukú. Yóò padà kó ní kálukú. Àmẹ́bẹ̀ wa síwájú Ọlọ́run. Àmẹ́bẹ̀ wa síwájú Ọlọ́run. Òun ni kó jẹ́ mi àwọn bàbá ogun fún wa. Òun ni kó jẹ́ kẹ́mi àwọn bàbá ogun fún wa. Àtàwọn ìyá wa. Àtàwọn ìyá wa. Ó yẹ kájọ ọmọ bẹ́ẹ̀ ń bí ni. Ó yẹ kájọ máa bẹ́ẹ̀ yàn yín ni. Àwọn bàbá wa sọ nǹkan kan lẹ́ẹ̀kan. Àmọ́ àwọn bàbá wa sọ nǹkan kan lẹ́ẹ̀kan. Wọ́n ní kì í ṣèjòkó tó yẹ káwọn wá. Wọ́n ní kì í ṣèjòkó tó yẹ káwọn wá. Kì í ṣe pájà kúdí ń sílé. Kì í ṣe pájà kúdí ń sílé. Kì í ṣe pé wọ́n bímọ wọn kó Kì mọ. í ṣe pé wọ́n bímọ wọn kó mọ. Kì í ṣe pé wọ́n sinmi lọlé ọkọ. Kì í ṣe pé wọ́n sinmi lọlé ọkọ. Òun ni òjẹ́ ra bàbá wa náà ń bí. Òun ni ẹ̀jẹ̀ ara bàbá wa náà ń bí. Bó bá ṣe é ṣe fọ́lọ́hun. Bó bá ṣe é ṣe fọ́lọ́hun. Ó súnmọ́ kí ìyàwó dé bá wa ń bí. Ó ṣe é ṣe kí ìyàwó dé bá wa ń bí. Bẹ́ẹ̀ni wọ́n bá gbé. Bẹ́ẹ̀ni wọ́n bá padà gbé. Bẹ́ẹ̀ni wọ́n bá padà gbé. Kì í ṣe pé táyì kàyín kún gbogbo ẹbí o. Kì í ṣe pé táyì kàyín kún o. Àmọ́rù tó ṣẹlẹ̀ yìí bó ti rí lọ́fà. Àmọ́rù tó ṣẹlẹ̀ yìí bó ti rí lọ́fà. Akí àwọn àlífà wa ní Lógbò. Akí àwọn àlífà wa ní Lógbò. Akí àwọn àlífà wa tájọ wà ń bí látàárọ̀. Akí gbogbo àwọn àlífà wa tájọ wà ń bí látàárọ̀. Àwọn àlífà wa Abdul Razak. Action. Action. Àlífà ńláńlá làwọn látọ̀nà Ṣàngó lọ́hùn. Àlífà àwọn ńláńlá làwọn látọ̀nà Ṣàngó lọ́hùn. Àwọn ni wọ́n lọ dó ti ìyá wa yìí níjẹ̀ẹ́jọ́. Àwọn ni wọ́n lọ dúró ti ìyá wa yìí níjẹ̀ẹ́jọ́. Gbogbo fìtínà bí àti wàhálà ti mẹ́bi wọ́n wẹ̀ wọ́n ni wọ́n káfà ni wọ́n ni wọ́n sin wọ́n ni àwọn ni wọ́n ṣe. Gbogbo fìtínà tí wọ́n ń bẹ níbi wọ́n wẹ̀ wọ́n ni wọ́n káfà ni wọ́n ni wọ́n sin wọ́n ni àwọn ni wọ́n lọ ṣe. Wọ́n kírun sí wọn láàánú. Wọ́n kírun sí wọn láàánú. Àwọn ni wọ́n kírun sí wọn láàánú. Àwọn ni wọ́n kírun sí wọn láàánú níjẹ̀ẹ́jọ́. Òun ni òjá fẹ́ dà wọ́n láàmú mọ́lé ni. Òun ni òjá fẹ́ dà wọ́n láàmú mọ́lé ni. Torí pé gbogbo wa náà bá ṣe pọ̀ tó gbogbo wa náà kọ́ ni á ní ọyá ìwọ náà tún ṣiṣẹ́ ìwọ náà tún ṣiṣẹ́. Gbogbo wa náà kọ́lá ni ó yá ìwọ náà tún ṣiṣẹ́ ìwọ náà tún ṣiṣẹ́. Èyí tó kù ní ìsín. Èyí tó kù ní ìsín. Akí àfa wa Abdul Latif. Akí àfa wa Abdul Latif. Látòdìdí Kútọ́nù làwọn ti dé. Látòdìdí Kútọ́nù làwọn ti dé. Tó rájà kúdì yìí. Tó rájà kúdì yìí. Gbogbo àwọn ìyàwó wa pátá. Gbogbo àwọn ìyàwó wa pátá. Kò sẹ́ni tí ó kọlà sílẹ̀ mi. Kò sẹ́ni tí ó kọlà sílẹ̀ mi. À ń bọ̀ láti Ìlọrin ni. À ń bọ̀ láti Ìlọrin ni. Òun la gbọ́. Òun la gbọ́. Ìjọ́ kejì ló yẹ ká dé. Ìjọ́ kejì ló yẹ ká dé. Ìjọ́ Àlàmísì ló yẹ ká dé lẹ̀ yìí. Ìjọ́ Àlàmísì ló yẹ ká dé lẹ̀ yìí. Bó bá ṣe gbọ́ nílọrin. Àwọn máa ti gbọ́ nílọrin. Bàbá ní Èkó yá. Bàbá ní Èkó yá. Gbogbo àwọn ìyàwó wa tá à ń pè. Gbogbo àwọn ìyàwó wa tá à ń pè. Ẹlòmíì ju fóònù lẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àgbọ̀n tí ń wí. Ẹlòmíì ju fóònù lẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àgbọ̀n tí ń wí. Bí àwọn ibi gbọ́ ọ̀rọ̀ yín tẹ́ sọ yẹn lódodo. Ó dáńdá fi gbọ́ bàbá wa tí wọ́n sọ lódodo. Ẹ ní parọ́ tẹ́lẹ̀ o. Ẹ lè parọ́ tẹ́lẹ̀ o. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sáwa náà. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ sí yín ó ṣẹlẹ̀ sáwa náà. Wọ́n láwọn pe àfáà yìí. Ìkàn sunkún ni. Ìkàn sunkún ni. Máa bá tún pè é. Máa bá tún pè é. Ìkàn tún sunkún náà ni. Ìkàn tún sunkún náà ni. Ẹni tí wọ́n sunkún ìbò láṣẹ mọ ibi tí wọ́n ti fẹ́ sìnkú. Ẹni tí ń sunkún ìbáwọ̀ láti mọ ibi tó ti fẹ́ sìnkú. Kì í ṣe pé òun náà fẹ́ kún wọn wá. Kì í ṣe pé òun náà fẹ́ kún wọn wá. Ìbànújẹ́ ni òjò òun kò lè rọrọ̀ sọ fún wọn. Ìbànújẹ́ ni òjò òun náà ó lè rọrọ̀ sọ fún wọn. Tó Ọlọ́run wọlé ànábì wa Muhammad. Tó Ọlọ́run wọlé ànábì wa Muhammad. Gbogbo àwọn ìyàwó wa náà. Gbogbo àwọn ìyàwó wa náà. Tí gbogbo wọn jọ ń papọ̀ jí ọmọ lábẹ́ bàbá. Tí gbogbo wọn jọ ń papọ̀ jí ọmọ lọ́dọ̀ bàbá. Èyí tí ó ṣẹlẹ̀ yìí. Eléyìí tó ṣẹlẹ̀ yìí. Ọlọ́run mọ́sá àjọjọ́ jìnà síra wọn. Ọlọ́run mọ́sá àjọjọ́ jìnà síra wọn. Àwọn àgbàlagbà kan lọ́jọ́ kọ́ o. Àwọn àgbàlagbà kan ní ọjọ́ kọ́ o. Kọ́lọ̀njọ́ dó jìnà síra wọn ni. Kọ́lọ̀n jẹ́ kí ọdún ó jìnà síra wọn. Àwọn kan tún lọ́dún kọ́ o. Àwọn kan ní ọdún kọ́. Wọ́n ní kọ́lọ̀n jẹ́ gbà ó jìnà síra wọn ni. Ọlọ́run jẹ́ gbà ó jìnà síra wọn ni. Èyí tó kù ní ìsín. Èyí tó kù ní ìsín. Oníká gbọ́rọ̀ Ọlọ́run. Oníká gbọ́rọ̀ Ọlọ́run. Káwé ti lọ bí bá ṣe fi orí rẹ̀ kọ́. Káwé ti lọ síbi tá a ti fi orí rẹ̀ kọ́. Nígbà tá a bá ti gbọ́rọ̀ Ọlọ́run tán. Bàbá ti gbọ́rọ̀ Ọlọ́run tán. Àgbọ̀ wá sí. Àgbọ̀ wá sí. Látọ̀dọ̀ àwọn bàbá wa. Látọ̀dọ̀ àwọn bàbá wa. Àmọ́ nínú ẹni tí ì tí ì kí ń gbà tá a. Àmọ́ nínú ẹnu tí àwọn àlùfáà wa ò tí kì í. Ustaz Murtado. Àwọn àlùfáà wa Ustaz Murtado. Ali Baba. Ali Baba. Látòdìdí Surulere. Látòdìdí Surulere. Bádìí àkọ́nà wa Àgùdà ní Surulere. Àgùdà ní Surulere. Àwọn náà ti wá. Àwọn náà ti wá. Àwọn àlífà wa dé níyì. Àwọn àlífà wa dé níyì. Láti mọ gbòòrò báyìí. Láti mọ gbòòrò báyìí. Bàbá tún pẹ́ ń bí díẹ̀ sí. Bàbá tún pẹ́ ń bí díẹ̀ sí. Bá a ṣe mọ rí pé àwọn èèyàn mọ̀ wá nù. Bá a ti mọ rí táwọn èèyàn mọ̀ dénú. Nínú àwọn táwa lè dárúkọ tá a mọ̀ nù. Nínú àwọn táwa lè dárúkọ tá a mọ̀ nù. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń dénú gbogbo ẹbí kọ̀ọ̀kan náà. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń dénú gbogbo ẹbí Bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ọ̀kan dénú náà. àwọn ìjọ àwọn bàbá wa náà. Bẹ́ẹ̀ náà ni wọ́n dénú àwọn ìjọ bàbá wa náà. Láti Kòròdú àti ráwọn èèyàn. Láti Kòròdú àti ráwọn èèyàn. Àti ráwọn àlífà wa ní Kétu. Àwọn àlífà wa ní Kétu. Àti rí wọn láti Ìkòròdú. Àti rí wọn láti Ìkòròdú. A rí wọn lọ́nà Ṣàngó lọ́wọ́ àwọn bàbá Múmínì. A rí wọn lọ́nà Ṣàngó lọ́wọ́ bàbá Múmínì. Àwọn àlífà wa tí wọ́n bá ṣe wá sí. Àwọn àlífà wa tí wọ́n bá ṣe wá sí. Ustaz wa tàbí tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn. Àwọn ustaz wa tàbí tọ̀wọ̀ dárúkọ wọn. Alhaji wa. Alhaji wa. Abdullah. Abdullah. Faruk. Faruk. Oníkíjìpá. Oníkíjìpá. Al-Miskinu billah. Al-Miskinu billah. Lọ́n dákun dáhùn yín pẹ́. Rabbi ya Samutinani, tawil ya
تلك المنية لا تبقى ولا تسروا وكلما أقبلت لا تنفع الأثر. تلك المنية لا تبقى ولا وذر ولا تسروا وكلما أقبلت لا تنفع الأثر. وكلما أقبلت لا تنفع الأثر. وكلما أقبلت لا تنفع الأثر. ní orúkọ Ọlọ́run ọba tó lágbára ju gbogbo tí ń lágbára lọ láyé, ọba tó já sí pé òun náà ní agbára rẹ̀ ò ní ìgbà, kò ní ọjọ́, kò lákòókò. Gbogbo agbára bágbára ti lè wù kó tó onígbà tí ó fi lò ó. Gbogbo bí ọgbọ́n ti lè wù kéèyàn gbọ́n tó onígbà tí ó fi lò ọgbọ́n náà. Àmágbára Ọlọ́run nìkan ni ò nígbà, ni ò lákòókò, torí ń lò lánàá, ń lò lónìí, bọ́ bá tún dọ̀la yóò tún máa lò náà ni. Allahu akbar jallallahu qudratuhu. Títóbi fún Ọlọ́run ọba náà, ọba tí ó pe rẹ̀ ní nǹkan méjì, tó yẹ pé bí èèyàn kan bá pe rẹ̀ lọ́kan nínú méjèèjì, bí wọn bá gbé láàárọ̀ wọn padà gbé lálẹ́. Ọba tó ní uwa àdìáká wà ábùkà, ó lóun panilẹ́rìn. Bàbá rí èèyàn tó lóun lè panilẹ́rìn, kò sí kéèsì fún un, kódà àwọn èèyàn tó máa jó pẹ̀lú ẹ̀. Àmọ́ bí èèyàn bá sọ fún èèyàn pé òun lòun ń pààyàn, bí wọn bá gbé láàárọ̀ wọn padà gbé lálẹ́ pé wọ́n ń pààyàn. Àmọ́ fúnra rẹ̀ Ọlọ́run nínú agbára àtògo rẹ̀ ó lóun lòun pa èèyàn, òun lòun yé èèyàn. Ọba ipò ti gbé agbára yìí sí ọ̀dọ̀ ara rẹ̀, ó gbé ògo ká wáyé níjọ́ tá ń bọ̀ tá àmọ́ bá ti ń bọ̀ wáyé, tá àmọ́ bá ti dáyé, akànbára wa nú ayé náà ni. Prósẹ̀sì àwọn ìyá wa àtàwọn bàbá wa, wọ́n prósẹ̀sì ẹ̀ ni, òun ló fò ògo, òun ló fàṣẹ sí tọ́jà wáyé. Ajá sí pé níjọ́ tí a bá kú òǹbẹ̀ náà, àṣẹ rẹ̀ àtògo rẹ̀ òun náà láfi kú òǹbẹ̀ bí àtàfẹ́ kú òǹbẹ̀. Títóbi Ọlọ́run ọba náà, ìkẹ́ Ọlọ́run kọ́ ọmọ bá ànábì wa Muhammad, ànábì tó kọ́ wa tọ́jú àmọ́ yìí pé kò sí bókú ti lè kú tó lè kan wá láàtó, àgbọ̀dọ̀ gbàgbé àdúrà. Òkú ń kan wá láà ni o, kò kan wá láà ni o, ó dùn wá ni o, kò dùn wá ni o, torí méjì ni òkú pín sí. Òkú kan bẹ, òkú náà lòkú jẹ́, àmọ́fọ̀ ni ó jẹ́. Òkú kan wá ń bẹ tó kú bá kú, gbogbo èèyàn náà ẹ máa kíra yín kẹ́dùn ni pé ẹ kú ọ̀rọ̀ èèyàn, a máa mọ̀ pé kì í ṣòkú ọ̀fọ̀. Kí ìyá 90 àbí ìyá 100 àbí bàbá 90 àbí bàbá 100 kó kú, òǹkálùkù náà mọ̀ pé òkú ni, àmọ́ kì í ṣòkú ọ̀fọ̀. Àmọ́ kú yìí òǹkálùkù náà mọ̀ pé òkú ọ̀fọ̀ ni. Ànábì wa Muhammad ọwájú àmọ̀ pé ìbáàjẹ́ òkú ọ̀fọ̀, ìbáàmọ́jú òkú ọ̀fọ̀, ẹ̀ gbọ́dọ̀ gbàgbé àdúrà. Ìkẹ́ Ọlọ́run kọ́ ọmọ bá ànábì wa Muhammad, àtúnwọ̀n àtàwọn ará ilé rẹ̀, àtúnwọ̀n àti àwọn sàábì rẹ̀ títí dọjọ́ ẹ̀san. Lẹ́yìn kíkẹ́ Ọlọ́run àti kíkẹ́ ànábì, mo ń fẹnu bàbá wa Mọ̀lánà Sheikh Suleiman Farouk al-Miskinu Billah, mo fi ń kí gbogbo àwa ulafa tí àwọn àlífà wa Abdul Mu'min Ar-Rahidul Mufawwa tí wọ́n ti bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti dákọ̀ ẹnìkọ̀ọ̀kan. Mo ń sọ fún yín bàbá lẹ́ẹ̀kan, ipe bá ti wà yìí tó bá ṣe díẹ̀, gbogbo bí tí branches wá wà lágbẹ̀dọ̀ dé àyín lónìí. Bó ti lè wù kọ́ńkálùkù ó rí, kìí ṣe gbogbo èèyàn náà ló lè kú lórí rí bẹ́ẹ̀. Ibi tí ń bá wà sí mi bọ̀nù. Kátèmi àti ẹ̀ náà máa béèrè lọ́wọ́ ara wa nínú ìjọ, nínú ẹbí, nínú ara pé ṣé tó bá kú só lè rí bẹ́ẹ̀. Ẹni ó ti kú o, ẹni ó ti lọ, but kí lèyàn fẹ́ fi ilẹ̀ láyé, kí lèyàn fẹ́ fi ilẹ̀ láyé. Lórí kíkí mo kí gbogbo àwọn òlàfà pátápátá ọlọ́mọsàjà rí yín pẹ́,
ọlá títóbi Ọlọ́run mo wá kí ẹbí mo káwa alájọṣe torí àkókò ẹ rí pé yọba wa lógìgì ìjọ tí ikú gbóná lára ọmọ ènìyàn láyé òun ni jíọ tí ẹni tá a bá rò pé ó lè lọ́ba lọ òun ní gbóná jù ìjọ tí ikú gbóná jù lára ènìyàn láyé òun lẹni tá a bá jí alájọṣe tá a wá rò pé ẹni tí a jẹ́ alájọṣe tá a wá rò pé ó ti yẹ kó lọ tó wá lọ ikú rẹ̀ á máa yàtọ̀ àmọ́ ń jọ bá ṣẹlẹ̀ láàmú rántí alukurani ti wá sọ bá ti lo ayé wa bó ti dá wa bá ti lò ó ti process kalẹ̀ ó ti kọ́ gbogbo ẹ̀ kalẹ̀ adélé ayé là ń bá بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن إن كنتم في ريب من اللباس يا أيها الناس إن كنتم في ريب من اللباس بابا مولانا الشيخ سليمان فاروق المسكين بالله wọ́n sọ̀rọ̀ níjọ́ kan nípa ọ̀rọ̀ kú wọ́n níbi kú ti le tóun ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú èjì lọ ìtì ń bẹ lẹ́yìn ikú ìgbédìde ti ń bẹ lẹ́yìn ikú ọmọ ju kú gangan lọ. فإنا خلقناكم من تراب. bó ti wá le tó yẹ lọ́lọ́run wá fẹ́ kọ̀ǹfàmù ẹ̀ yìí pé ẹ wáyé ẹ jẹun ẹ wọṣọ ẹ pẹ́ ń bẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sọ fún yín gbé yín dìde ńjọ́ kan àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ máa jiyàn ìpè ní gbé yín dìde ẹ tẹ́tí ẹ gbọ́. فإنا خلقناكم من تراب. ọlọ́ni ẹ jẹ́ ń sọ fún yín ṣèbí èmi ọlọ́run ọba ni mo dá yín jọ mo fẹ́ dá yín mo dá yín látara àyẹ̀pẹ̀. ثم من نطفة ثم من علقة. mo gbé prósẹ̀sì alákọ̀ọ́kọ́ mo gbé kú ń bẹ̀ látara bàbá wa ádámà àwọn àfa àwọn ní kọ́sìrù ọlọ́run ṣe ń bẹ̀ ọ́ kú lọ́dọ̀ ànábì ádámù tó fi yèpẹ̀ dá ọ wá bẹ̀rẹ̀ lórí gbogbo àwa yòókù tí ń fi ẹ̀mí lọ́dọọlọ́dọ ń dá ọba padà sórí wa. ثم من علقة ثم من مضغة مخلقة. látara bẹ́ẹ̀ ọlọ́ni mo dá yín. من علقة. omi yìí náà ni mo sọ dẹ̀jẹ̀ kíkì. ثم من مضغة مخلقة. mo sọ di bá a ṣe ara bí a bá ní kàràtú bá sálámà àwọn kàràtú gẹ́gẹ́ ni wọ́n wọlé ìbámá wa. ó mẹ́lì mọ́ mi nínú ọlọ́mọsàjáde yẹn pẹ́ ọlọ́run ti tóbi ara ọlọ́run ti kan sọ ọlọ́. ثم من علقة ثم من مضغة مخلقة. ọlọ́ni. ثم من علقة. omi lọ́dọ̀ yìí mo sọ di bá ṣe ara. مخلقة وغير مخلقة. mo mí sí ẹ̀ mára ara wọn. ليبين لكم ونكر لكم في الأرحام ما نشاء إلى أجل مسمى. process yìí mo bẹ̀rẹ̀ sí ní ṣe lórí ẹ̀yẹ yẹn mo wá sọ ọ́ di omi lọ́dọ̀ látara omi lọ́dọ̀ mo sọ ọ́ dẹ̀jẹ̀ kíkì látara ẹ̀jẹ̀ kíkì mo sọ ọ́ di báàsì ẹ̀ràn mo wá lọ gbé sínú wúńbù ya yín tó ń kálukú fẹ́ gbà wáyé. إلى أجل مسمى. títí di àkókò tí mo bù fún kálukú ẹlòmíà wáyé lóṣù mẹ́fà ẹlòmíà wáyé lóṣù mẹ́jọ ẹlòmíà wáyé lóṣù mẹ́sàn-án ẹlòmíà wáyé lóṣù mẹ́wàá ẹlòmíà wáyé akọjá bẹ́ẹ̀. ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم. ọlọ́ni mo wá mú yín wáyé ẹ wá dáyé ẹ wá wà lọ́mọ òkòǹló a wá bẹ̀rẹ̀ sí ní rè yín díẹ̀ látara rírè yìí ẹ wá di gìrì páláyé. ومنكم من يتوفى. ọlọ́ni ẹ jẹ́ sọ fún yín ó dé ní ọba wa láàmú mọ́ ó ṣẹlẹ̀ lọ́jọ́ kan wá la ọlọ́ni ìbẹ́nu yín jọ́jà ti ń bọ̀. من يتوفى. mo lọ́wọ́ ọ̀dáyé yóò ṣe láyé yóò sì kú lẹ́ẹ̀kan náà. ومنكم من يرد إلى أرذل العمر. ومنكم من يتوفى bá ń dúró láàrin wọn. ومنكم من يتوفى. ẹlòmíì ó dá súná bọ́ bá ti dá súná tán
níjọ́ súná náà ni ó ti kú ò láyé. ومنكم من يتوفى. ẹlòmíì ò kú ọ̀nbẹ́ ìjọba wọ primary school tí wọ́n bá ní wọ́n fi sílé ìwé báyìí tí wọ́n darí wọ́n bá ní ọmọ náà lọ lé ìwé kò dé máa yóò kú ò láyé ọlọ́ọ̀ni bẹ́nu yín bẹ́ẹ̀. ẹlòmíì ọlọ́ọ̀ni yóò kú ọ̀nbẹ́ yóò jáde primary bọ́ bá ti wọ secondary school yóò kú ò láyé ìbẹ́nu yín bẹ́ẹ̀. ọlọ́ọ̀ni kò tán síbẹ̀ ìbẹ́nu yín ẹ̀mí ọ̀ jáde bọ́ bá jáde ìtàtọ́ fẹ́ wọ yunifásitì inú prósẹ́sì yunifásitì rẹ̀ yóò kú. ومنكم من يتوفى. alọ́lẹ́lòmíì bẹ́ẹ̀ yóò dọmọ 40 ọdún ẹlòmíì yóò dọmọ ọdún 10 ẹlòmíì yóò dọmọ 50 ọdún ẹlòmíì wà bẹ́ẹ̀ máa yòrò àdó. إلى أرذل الأمور لكي لا يعلم من بعد علم شيئا. ọlọ́ni ẹ̀jẹ̀ sọ fún yín àtẹni tó kú ní kékeré àtẹni tí mo gbàjẹ́ ọlọ́yin ẹlòmíì sáyé ó yìn inú sáyé nísìnyí ẹni pé ọ̀ràn tí ẹ̀ máa ní o ọlọ́yin ẹlòmíì nù ó yìn inú sáyé ó ti wọ 90 ó ti wọ 100 kódà àwọn ẹbí àtàrà náà tí wọ́n ń kẹ́tí lẹ́kọ̀ọ́ pé ǹjẹ́ òní ọ̀yà ọlọ́run sì ní ò tí ì yá wọ́n ń kẹ́tí lẹ́kọ̀ọ́ ní pé tọ́ ǹjẹ́ òun ò ní bàbá àgbà lọ síbẹ̀síbẹ̀ ọlọ́run ni ẹ̀ ń sọ tiyín ni kì í ṣe tèmi ọlọ́run ọlọ́ni. ọlọ́ni mo mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ìjọba wa ṣẹlẹ̀ bá ti kánú àlùkùránì ni àmọ́ kò àmọ́ ká ni àmọ́ dọ́ ni àmọ́jọ́ tó bá ṣẹlẹ̀ ni ó ní wa lára ìjọ tí ó bá ṣẹlẹ̀ ni ó kàn wá lára ọlọ́ni. وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج. ọlọ́ni gbogbo tí mo ṣe yìí sáálíkà. ọlọ́ni ẹ̀sọ́ ẹni tó lè ṣe irú ẹ̀ bí ìbá ṣe mi ọlọ́run ẹ̀sọ́ ẹni ó lè pọ̀ ọmọ ọdún 5 bí ìbá ṣe mi ọlọ́run ẹ̀sọ́ ẹni ó lè pọ̀ ọmọ ọdún 10 bí ìbá ṣe mi ọlọ́run ẹ wá sọ ẹni tó lágbára láti fìyàn lẹ̀ kó dọ́gọ́rùn ọdún láyé bí ìbá ṣe mi ọlọ́run sáálíkà. bí àná lọ́wọ́ ẹ̀ kú. ó ní kí ẹ lè gbà pé mi ọlọ́run ní í ṣe èyí tó dé yìí kò sẹ́nìkan tó ṣe ọlọ́run ni. wàá nà hu yóò yẹ lè máa ta. ó ní ẹgbẹ́ sọ fún yín pé bí mo ti wá pa ájà wa Kúdírátù yìí mo tún lágbára láti yé ẹni ọba lágbára kọ́ pa ni wọ́n lágbára láti yé ni àfọlọ́run nìkan bí mo ti lágbára tí mo pa tí ń dùn yìí yẹ tó jẹ mọ ẹjẹ tó sọ fún yín pé èmi ọlọ́run ọba náà ní tún yé ń jọba yá. ọ̀nà òun ala kulli shay'in qadir. ẹjọ́ yé yín pé lílo ayé yín tẹ̀lú ayé yín kò sí lọ́wọ́ yín o ọwọ́ èmi ọlọ́run ọba lọ́wọ́ bẹ́ẹ̀ bá tún tẹ́ ẹ bá jí ẹ dúpẹ́ fún mi mo mọ̀ọ́mọ̀ dá yín sí ni kì í ṣàgbára yín bẹ́ẹ̀ torí inú oorun òun náà lẹ́ẹ̀lọ́sùn lẹ́lòmí ò ní jí má wà á nà. Wa ala kulli shay'in qadir. Alágbára ni mí. Wa anna sa'ata atiyatun la rayba fiha. Ọlọ́run ní kó ń kálukú ọlọ́mọ pákókó tiẹ̀ ò ní yàtọ̀. Àkókò tó ń kálukú anna sa'ata tí mo ti kọ́lé ọlọ́wọ́ ọjọ́ tó ti ń bọ̀ wáyé pé fúnjọba yìí kò ní yàtọ̀. Kò sì ní papọ̀ mọ́tẹ̀nìkan. Wa anna Allaha yabu asma wa anna Allaha yabi asma bil qubur. Ọlọ́run ẹjọ́ yé wa pé bó ti lè wù kọ́ pẹ́tù Ọlọ́run tó gbé wa dìde ńjọ́ kan o. Ó dé ní. Ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ pé walaqad alimna al-mustakbirina minkum. Walaqad alimna al-mustakbirina minkum al-mustakbirina minkum. Ọlọ́run ẹjẹ́ tó sọ fún yín. Adélé ayé abára wa ní èrò tiwa ní kí ọmọ kí bàbá lọ kí ìyá ò lọ kọ́mọ ọjọ́ yẹn èrò táwọn ọmọ ènìyàn nú àmọ́ lọ ní ẹjẹ́ ń sọ fún yín walaqad alimuna al-mustakbirina minkum. ọlọ́ni ẹ̀ lè dá aṣà lẹ́sà ẹ fẹ́ ni bẹ́ẹ̀ bá wá fẹ́ tó bá papọ̀ mọ́ tèmi Ọlọ́run ẹ dúpẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ tí ó bá papọ̀ mọ́ tèmi Ọlọ́run kò sí nǹkan tẹ́sí walaqad alimuna al-mustakbirina minkum. Ọlọ́run mi Ọlọ́run ọba mọ mẹ́ni tí ó kọ́kọ́ wá nínú bàbá àtọmọ inú ìyá àtọmọ inú ẹ̀gbọ́n àtàbúrò inú ọkọ
àtàyà wàlàkọ́dí. alimuna limustakidimina minkum walakọ́dí alimuna limustakiri. ìṣẹ̀lẹ̀ méjèèjì àyà méjèèjì tí mo kà yìí ní bá ṣẹlẹ̀ yìí mo ọlọ́run bí ájà wa Qudratullah ìjọ wọn ti ń ṣẹ̀dá rẹ̀ ní ìpìlẹ̀ ọjọ́ látọ̀dọ̀ ọlọ́run bó ti kọ́ wá lólóyè o àmọ́ kan tí mo bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní tàṣà àlà àǹfààdá ilé yìí unasun tàbí dúníà. ọlọ́run àǹfààní pé gbogbo ọmọ èèyàn ọlọ́jọ́ kan náà ni àkúnjọ́ kan náà ni dídẹ̀ ń sèkọ́ ọ̀pẹ́ ń bẹ òkú náà ni. Bani dunia iza mani mari wala. Ọmọ ayé ń jọba kú. Wagaba náà so abutara ṣàtúrọ̀bà. Táwa lọ́nà èèyàn sí tá a sí bá a ti ṣe ájà wa Kúdírà níjó ní tó ń kálukú padà bá a ti fẹ́ràn ẹ̀ tó bá a ti ń gbé sínú ilẹ̀ à ń bomijé lójú à ń sunkún ẹ̀mí à ń sunkún ara ẹni tó mi ń jáde lójú rẹ̀ tí ó nù ẹni tí ó lè jáde tí ń gbé tiẹ̀ sínú gbogbo wa ń tara bá a ti tara tá a gbé jù ú bí ẹjọ́ náà a kó mbẹ́ náà ni. Tàṣálà àbàdà ìhùnà. a máa ń kankan tó ń kálukú ọmọ béèrè bá a bá gbókù sílẹ̀ tán tá a sí tán tá a kó mbẹ́ tán ń kálukú ọmọ béèrè ni kí ni wọ́n máa béèrè. àbàdà ìhùnà. wọ́n máa béèrè ni pé báwo ló ti rí Òkútọ̀lọ̀ yìí irú èèyàn wo ni Òkútọ̀lọ̀ yìí báwo ló ṣe rí Òkútọ̀lọ̀ yìí báwo ni ìbáṣe rẹ̀ pẹ̀lú ẹbí báwo ni ìbáṣe rẹ̀ pẹ̀lú ará báwo ni ìbáṣe rẹ̀ pẹ̀lú ìjọ wọ́n béèrè. wàkẹ́rù náà sì máa tààrà káàlì jàwá bàbá. wàkẹ́rù náà sì máa tààrà káàlì jàwá bàbá. asẹ́ni tó lóore jù láyé lẹni tó bá lè fi èsì ilẹ̀ fáwọn èèyàn ájà wa Kúdírà fèsì ilẹ̀. àwọn ará ní ń sọ̀rọ̀ látàárọ̀ ẹbí ló sọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ ló sọ̀rọ̀ yìí àwọn alájọsìn ló sọ̀rọ̀ yìí ká tó wá sọ pé àmọ́ ní gangan fúnra ara rẹ̀ àti wa khairu nas. máa tààrà káàlì jàwá bàbá. kéèyàn ó lè sọ pé èèyàn ẹni tí ó bá lò láàárọ̀ tí ó da mẹ́ta lèèyàn àwọn èèyàn kan bẹ tó pé tó bá wọn lò fúngbà díẹ̀ ni tí wọ́n èso ọ àwọn èèyàn kan bẹ tọ́já sí pé bíbá lò wọn ọmọ yìí kí àwọn eléyìí ò lè yá tì ẹ mọ̀ wá pàdọ̀ ara yín ìwọ náà mọ̀ pé ìbáṣepọ̀ rẹ̀ yóò da àmọ́ ò lè yá tì nù ìgbésí ayé rẹ̀ ẹ wà mọ̀ pàdọ̀ ara yín òun mọ̀ pàdọ̀ rẹ̀ ìwọ náà mọ̀ bá àwọn èèyàn kan wá ń bẹ tó yẹ pé wọ́n dà gẹ́gẹ́ bí oyin tó lè filẹ̀ ńjà kan toróyin nìkan wọ́n gbà kó pure jù ìwòsàn ni kò sí nǹkan kan gbogbo tí ń bẹ lára oyin pátápátá ń tọ́ da ni àwọn èèyàn kan wá bẹ bí èèyàn tó wá dà gẹ́gẹ́ bí oyin òun lájà wa Kúdírà wa khairu nasi. tààrà káàlì jàwá bàbá. èyí tá a fi wá mọ̀ yìí pé ájà wa Kúdírà ẹni àlìjánnà ni àdìsí tí ń fi gbẹ̀yìn ọ̀rọ̀ mi náà nù lórí ìdúró yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ayyati imra'atin olómìnira kan sọlátì khamsu rak'atiha ó ní tí gbogbo obìnrin tó bá kírun ẹ̀ tó pé wàsọ́mọ̀tì siyamaha tó wá gba àwẹ̀ rẹ̀ tó pé wà á dàt sàkáàtì rabbiha tó wá mú sàárà tí ń ṣe sàárà ó ní wàtọ́ àti amúrasá òjìyà tọkọ rẹ̀ wá rí kó ṣe mistake tó paasi lọ́dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ lè fọ́ sọ̀yà pé obìnrin ni lọ́dọ̀ Ọlọ́run anabi wa Muhammad sallallahu ó ní illa dakhalati jannata rabbiha ó ní kò sí bàbá dòjọ́ ìgbéǹde àlìkìyámà yóò wọ ọ̀nà àlìjánà Ọlọ́run ọba rẹ̀ níbi kódà wọn ò tún sọ fún yìí pé sẹ̀sábí tó bá wọ̀ tó fẹ́ jókòó bọ́bá wa rí báyìí ájà wa Kúdírà ó fi orí orúkọ rẹ̀ ó fi ilẹ̀ nínú ẹbí ó fi orúkọ rẹ̀ lẹ̀ nínú ara ó fi orúkọ rẹ̀ lẹ̀ nínú àwọn ìjọ ọlọ́mọṣàbà kẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. màmá wa
asayida rahmatullah ọlọmọsàjáde yín pẹ́ ọlá títóbi Ọlọ́run ọlá àjẹkọsọ Ọlọ́run ẹnu ẹni tí a máa kí ikú kú ara fẹ́ra kú àgbà òun lẹ́wà ẹkú àtẹ̀mọ́ra o ọlọmọsàjáde yín pẹ́ ọlá títóbi Ọlọ́run ọlá àjẹkọsọ Ọlọ́run màmá wa ń sọ fún mi ń jò ní ẹ̀dá kan ẹjọ́ kó mà. wọ́n sọ fún wa ń jò ní. wọ́n sọ fún nígbà tó ṣẹlẹ̀. màmá níjọ́ tá màá ní ò tí ì dà báyìí. láàjà wa Kúdírà ti rí mọ́lẹ̀ Ọlọ́run. lára bàbá Mọ̀lánà àṣẹ Suleiman Faruk al-Miskin ni wọ́n ti ń wá sọ́dọ̀ bàbá Mọ̀lánà àṣẹ Suleiman ọlọmọsàjárí yín pẹ́ ọlá títóbi Ọlọ́run wàkánà sáyùkùn mashkura salatul fati ayatul kursi salatul fati. Abdullahi Faruk Onikijpa ọlọmọsàjárí yín pẹ́. Gbogbo tí wọ́n bá sọ lọ́rọ̀ Ọlọ́run. Ọlọ́run mọ́sà bá fún àná ńlá dá lórí rẹ̀. Ọlọ́run mọ́sà bá fún àná ńlá dá lórí rẹ̀. Bá a san wọ́n lẹ́san lórí gbogbo àràfí kọ̀ọ̀kan. Bá a san wọ́n lẹ́san lórí gbogbo àràfí kọ̀ọ̀kan. Àti gbogbo kẹ́límà kọ̀ọ̀kan. Àti gbogbo kẹ́límà kọ̀ọ̀kan. Àti gbogbo júmùlà kọ̀ọ̀kan. Àti gbogbo júmùlà kọ̀ọ̀kan. Tí ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Tí ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ. Ládá tí a wà rí mẹ́. Ládá tí a wà rí mẹ́. Ọlọ́run mọ́sà bá mú. Ọlọ́run mọ́sà bá wa mú. Bá a pápọ̀. Bá a pápọ̀. Mọ gbogbo tó ń kálukú ti ń sọ ń bí látàárọ̀. látàárọ̀. Mọ gbogbo tó ń kálukú ti ń sọ ń bí látàárọ̀. Ọlọ́run bá fi ṣe ìkẹ́ àti ìgẹ̀. Ọlọ́run mọ́sà bá fi ṣe ìkẹ́ àti ìgẹ̀. Fún Alhaja wa Kudiratullah. Fún Alhaja wa Kudiratullah. Ọlọ́run wọlé Ànábì Muhammad mọ́sà. Ọlọ́run wọlé Ànábì Muhammad. Bá wa ṣe bẹ́ẹ̀. Mọ́sà bá wa ṣe bẹ́ẹ̀. Bismillahi kul huwallah. Alifa Abdullahi sọ yẹn. Àwọn yàrá Alifa Abdullahi sọ. Ipò kí wọ́n máa kí ẹ̀yin náà ni. Ipò kí wọ́n máa kí ẹ̀yin náà ni. Mo rántí láàrin ìgbà táwọn ń ṣe wáàsí lọ. Àwọn àlùfáà wa rántí láàrin ìgbà tí wọ́n ń ṣe wáàsí lọ. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níbi àìpẹ́ yìí kan. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níbi àìpẹ́ yìí kan. Ó wá jẹ́ ọ̀rọ̀ tó fẹ́ bí bàbá nú díẹ̀. Ó wá jẹ́ ọ̀rọ̀ tó fẹ́ bí bàbá nú díẹ̀. Àwọn ọmọ kéwú fẹ́ máa bínú. Àwọn ọmọ kéwú fẹ́ máa bínú. Àwọn bàbá wa dákẹ́ sí wọ́n wá ń wò báyìí. Àwọn bàbá wa dákẹ́ sí wọ́n wá ń wò báyìí. Bàbá ní bàbá ní kí n bínú. Bàbá ní báwọn bá ní káwọn bínú. Kúdí mẹ́mẹ́. Kúdí mẹ́mẹ́. Kí n máa bínú tó jẹ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ bínú sí yóò kan Kúdí. Tí ó ti jẹ́ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ bínú sí yóò kan Kúdí. Kéèyàn ní ipa. Kéèyàn ní ipa. Kó sì ní ipò bẹ́ẹ̀. Kó sì ní ipò bẹ́ẹ̀. Tó fi lápá lẹ́mìí bàbá. Tó fi lápá lẹ́mìí bàbá. Bàbá sọ̀rọ̀ yẹn tán. Bàbá sọ̀rọ̀ nìtàn. Àwọn màmá wa bú sẹ́kún. Àwọn màmá wa bú sẹ́kún. Gbogbo àtàmẹ́bẹ̀ náà bú sẹ́kún. Gbogbo àtàmẹ́bẹ̀ náà bú sẹ́kún. Ká fi mọ iyì bí Àjà wa Kúdírà. Káàbí mọ ìbájà wa Kúdírà. Bí ó ṣe rí nínú ìjọ wa. Bó ṣe rí nínú ìjọ wa. A sì mọ̀ pé gbogbo èèyàn kọ̀ọ̀kan tó bá ṣe. A sì mọ̀ pé gbogbo èèyàn kọ̀ọ̀kan tí wọ́n bá ṣe. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tiyín náà. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tiwọn náà. Ayé ni ò sí káníkẹ́yìn náà sọ̀rọ̀ òun kálukú náà máa sọ tí ń dùn. Ayé ni ò sí káníkálukú náà sọ̀rọ̀. Oníkálukú náà máa sọ tí ń dùn. Àti bí ipò tí Àjà wa yìí ní lọ́dọ̀ nǹkan. Àti bí ipò tí Àjà wa yìí ní lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ọba tó bá àti rọ̀yàn lójú. Ọlọ́run ọba tí rọ̀yàn lójú. Yóò rọ̀ kálukú wa lójú. Yóò rọ̀ kálukú wa lójú. Yóò rọ̀ Alhaji wa Muhammad Tawfiq. Yóò rọ̀ Alhaji wa Muhammad Tawfiq. Yóò rọ̀ wọn lójú. Nǹkan ṣe àfáà tó jókòó yìí. Nǹkan ṣe àfáà tó jókòó yìí. Ó sì ṣe màmá wọn. Ó sì ṣe àwọn òbí òkú. Ó sì ṣe àwọn òbí òkú. Ó ṣe àfáà Muhammad Tawfiq. Ó ṣe àlùfáà wa Muhammad Tawfiq. Àmọ́ Ọlọ́run tí máa rọ̀yàn lójú. Àmọ́ Ọlọ́run tí máa rọ̀yàn lójú. Gẹ́gẹ́ bí àdúrà táwọn bàbá wa ti ṣe. Gẹ́gẹ́ bí àdúrà táwọn bàbá wa ti ṣe. Pé Tawfiki. Fi gbogbo ọ̀rọ̀ lẹ̀ fọlọ́run. Fi gbogbo ọ̀rọ̀ lẹ̀ fọlọ́run. Ọlọ́run rọ̀ lójú. Ọlọ́run ó rọ̀ lójú. Àjì àwa ti ń lọ náà. Àlàájì àwa ti ń lọ náà. Tí wọ́n lọ. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Inú ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan. Inú ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan. Báwọn yóò máa dé bá wa ni. Báwọn yóò máa dé bá wa ni. Àwọn àlífà wa látàgége. Àwọn àlífà wa látàgége. Muhammad Nurain. Muhammad Nurain. Àwọn náà tún dé bá wa. Àwọn náà tún dé bá wa. Àwọn ìyókù wa tó tún jẹ́ àwọn ọmọ ìyá wa. Àwọn ìyókù wa tí wọ́n tún jẹ́ àwọn ọmọ ìyá wa. Gbogbo náà wọ́n ti ń dé. Gbogbo náà ni wọ́n ti ń dé. Kí a má bàa gbára wa lásìkò. Kàmá wa gbára wa lásìkò. Ẹ jẹ́ gbogbo wa lápapọ̀. Gbogbo wa lápapọ̀. A ṣe àmì méje lápapọ̀. A ṣe àmì náà méje lápapọ̀. Bàbá ti panupọ̀ ṣe àmì yìí tán. Bàbá ti panupọ̀ ṣe àmì yìí tán. Ẹni táwọn àgbàlagbà bá yàn kó ṣe rábà náà. Ẹni táwọn àgbàlagbà bá yàn kó ṣe rábà náà. Ó ṣe rábà náà rẹ̀. Yóò ṣe rábà náà rẹ̀. Wọ́n gbé àwo wá. Wọ́n gbé àwo wá. Wọ́n ní ká gbé àwo ká gbọ́ owó. Wọ́n ní ká gbọ́ owó. Lọ́dọ̀ àwọn bàbá wa. Lọ́dọ̀ àwọn àlùfáà wa àgbà. Irú tó ṣẹlẹ̀ yìí bá ṣẹlẹ̀. Irú tó ṣẹlẹ̀ yìí bá ṣẹlẹ̀. Àyè gba owó ń bẹ. Àyè gba owó ń bẹ o. Bàbá àgbà kí ló àlàfẹ́ fi ṣe. Bàbá àgbà kí ló àlàfẹ́ fi ṣe. Owó kí lélẹ́yìn wọn máa wá jẹ́. Owó kí lélẹ́yìn ni ó máa jẹ́. Tani ká kó yẹn fún. Tani ká kó fún. Àwọn wo ni kó pín. Àwọn wo ni kí
wọ́n pín. àwọn kan ní ká lọ fi ṣe sàárà. àwọn kan ní ká lọ fi ṣe sàárà. ẹ̀yin ní ká fi ṣe sàárà àwọn ẹ̀yin náà lọ fi ṣe sàárà. ẹ̀yin jẹ́ ní ká fi ẹ̀yin náà padà lọ fi ṣe sàárà. gbogbo ń ta bá ṣe ládùúgbò àǹbí. gbogbo ń ta bá ṣe ládùúgbò àǹbí. ó ti tó ní sàárà fún Ajá Kudratullah. ó ti tó ní sàárà fún Alhaja wa Kudratullah. ẹ jẹ́ apanupọ̀. ẹ jẹ́ apanupọ̀. ká má bàa gbàsìkò láti gbégbá bẹ́ẹ̀ o. ká má bàa gbàsìkò láti gbégbá bẹ́ẹ̀ o. bàbá fàdúrà ló ń kálukú. bàbá fàdúrà ló ń kálukú lẹ́nu. oníkálukú ọmọ sọ ti ń dùn ni. oníkálukú wa máa sọ ti ń dùn. kí Ádámù torí Ànábì Muhammad kádàkùn torí Ànábì Muhammad ká má bínú. gbogbo aná làfà àgbà ńláńlá. gbogbo aná làfà àgbà ńláńlá. kọ́lọ̀ wọlé Ànábì Muhammad. kọ́lọ̀ wọlé Ànábì Muhammad. ọmọọṣà ṣàánú wa. ọmọọṣà ṣàánú wa. kásì ámílẹ̀ méje méje. kásì ámílẹ̀. Amina. 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 Ibi ọ̀nà tá a sọ. Ọ̀nà tá a lè gbà ṣe sàárà fókù pọ̀. Ipe ọ̀nà tá a lè gbà ṣe sàárà fókù pọ̀. Yóò kọjá ká tún máa gbọ́ owó àdúrà. Ìgbà máa gbọ́ owó àdúrà yín àyín lọ. A rí pé wọ́n ń há wa lómi. A rí pé wọ́n ń há wa lómi. Àwọn màmá wa ni wọ́n ṣètò mi. Àwọn màmá wa ni wọ́n ṣètò omi nì. Wọ́n ní ká gbé wá láti inú ọgbà lọ́hùn. Wọ́n ní kí wọ́n gbé wá láti inú ọgbà lọ́hùn. Wọ́n tí wọn náà bá tún lágbára bẹ́ẹ̀. Wọ́n ní wọn náà bá lágbára bẹ́ẹ̀. Ra omi. Ra omi. Ọ̀rọ̀ afáwọn èèyàn. Ra fáwọn èèyàn. O lè lọ mọ́sálásí. Lọ mọ́sálásí. Ra àlùkùránì síbẹ̀. Ràgé fún wọn, ra kùránì fún wọn. Ràtẹ́ fún wọn bẹ́ẹ̀. Ràtẹ́ fún wọn bẹ́ẹ̀. Gbogbo ntọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ntọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè ṣe fún òkú. A lè ṣe fún òkú. Sí tààrà rẹ̀ tí ládàá yóò sì máa lọ bá. Tí ládàá rẹ̀ ó sì máa bá òkú. Wọ́n ní àwọn ìmáàmù wa. Àwọn ìmáàmù wa. Abdulrazak. Abdulrazak. Alim Giwa. Alim Giwa. Chief Imam. Chief Imam. Ní tabantaban. Ní tabantaban. Agége lọ́hùn. Agége lọ́hùn. Àwọn ni kò bá aṣọ rọ́bà náà. Àwọn ni kò bá aṣọ rọ́bà náà. Kọ́lọ̀ mọ́sá járí wọn pẹ́. Kọ́lọ̀ mọ́sá járí wọn pẹ́. Ní àpanupọ̀ wa. Ní àpanupọ̀ wa. A ṣe làkọjákùn kan. A ṣe làkọjákùn kan. Pẹ̀lú líláfi. Pẹ̀lú líláfi. Gbogbo iṣẹ́ tí máa ṣe. Gbogbo iṣẹ́ tí máa ṣe. Kó wá bẹ̀rẹ̀ sí ṣe. Kó wá bẹ̀rẹ̀ sí ṣe. Lára bàbá Mọ̀lánà Sheikh Suleiman Farouk. Lára bàbá Mọ̀lánà Sheikh Suleiman Farouk al-Miskin billah adamallahu hayatahu. Àtàyè tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́. Àtàyè tí wọ́n ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́. Àti tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti tí wọ́n fi ilẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àti tí wọ́n fi ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run má fọwọ́ nira kankan. Ọlọ́run má fọwọ́ nira kankan kan. Laqad ja'akum rasulun min عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين آمين. bá a ti wà ń jòkó yìí lọ́wọ́lọ́wọ́. Bá a ti wà ń jòkó yìí lọ́wọ́lọ́wọ́. Ìkànnì àwọn ìyá wa kan náà jáde. Ìkànnì àwọn ìyá wa kan náà tún jáde láyé. Inú àmánì wà yìí náà. Ọlọ́run wọlé àjòkólẹ̀ àti Alhaja wa Kudra. Ọlọ́run bá kẹ́yà náà. Àwọn náà ní Alhaja wa Aziza. Sẹ́ẹ̀ láti inú Kútọ́nù. Ìyá náà. Àwọn náà ti ṣíwọ́ ṣẹ́ báyìí. Àwọn náà ti ṣíwọ́ ṣẹ́ báyìí. Àwọn náà ti wà ní ààyè nípò tọ́ báyìí. Àwọn náà ti wà láàyè ó tọ́ báyìí. Àwa bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀. Àbí Ọlọ́run nínú àánú Ọlọ́run. Ọlá bísímìláhì márùn. Ọlá bísímìláhì márùn. Olúwàláhù márùn. Olúwàláhù márùn. Tí bàbá wa sábà máa ṣe. Tí bàbá wa sábà máa ṣe. Fúnrú àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ lára Fún wọn. àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ lára wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá yọ́nú sí wọn. Ọlọ́run bá yọ́nú sí wọn. Àtàwọn àtàlájà wa Kúdírà tá a Àti torí àwọn ẹ̀ àti Alhaja wa Kúdírà tó torí ìwọ jòkó. Ọlọ́run bá amúládà rẹ̀ bá Ọlọ́run bá wọn. amúládà rẹ̀ bá wọn. Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọbẹ̀ látọ̀rí àwọn ìyá wa àgbánulẹ̀. Oníkárí gbogbo àwa tá a wà ń bílẹ̀ ni. Ọlọ́run jẹ́ ọdún jìnnà síra wọn. Ká tó ṣàdúrà wa láàyè. Ká tó ṣàdúrà wa láàyè. Òkú mi tún ti kú báyìí. Òkú mi tún ti kú báyìí. Ìjọ sáyé máa tún lọ náà ni. Ìjọ sáyé tó lọ náà ni.
bàbá Khalifa Lukman. bàbá Khalifa Lukman. lókè òyì. lókè òyì. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá yọ́nú sí wọn. Ọlọ́run bá yọ́nú sí wọn. àwọn tí wọ́n lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. àwọn tí wọ́n lọ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn. tí ò tí ì pẹ́. tí ò tí ì pẹ́. àwọn tó ti lọ tipẹ́ náà. àwọn tí wọ́n ti lọ tipẹ́ náà. àwọn tó tún tẹ̀yìn náà ṣe é lọ. Ọlọ́run kó wa bá a dá dúró báyìí lákòókò. Ọlọ́run bá a dá dúró báyìí lákòókò yìí. àtàgbà àtọmọdé. àtàgbà àtọmọdé. Ọlọ́run jẹ́ àjogún lẹ́mìí sí. Ọlọ́run jẹ́ àjogún lẹ́mìí sí. bisimilayi kúlú aláfáà tó ti lọ. àwọn yà wá gbà. àwọn yà wá gbà. kárí gbogbo àwọn tá a wà ń bí. kárí gbogbo àwọn tá a ń bẹ́ ń jòkó. Ọlọ́run jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ dáadáa. Ọlọ́run jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú dáadáa. ọdún kú. ọdún kú. ọjọ́ kú. ọjọ́ kú. ìgbà kú. ìgbà kú. Ọlọ́run jẹ́ ó jìnnà síra wọn. 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 ọkọ̀ alájà wa Kúdírà. àwọn ọkọ̀ alhaja wa Kúdírà. alhaji wa Muhammad Taofik. alhaji wa Muhammad Taofik. Ọlátúbọ̀sún. Ọlọ́run bá ọ̀rọ̀ yín lójú. bá a dúró tì. bá a wà pẹ̀lú yín. ọba tí máa di fún yẹn. ọba tí máa di fún yẹn. bàbá ti ṣàdúrà fún yín wọ́n lọ́wọ́. bàbá ti ṣàdúrà fún yín bọ́lọ́wọ́ di. Ọlọ́run sì di. Ọlọ́run sì di. Ọlọ́run di. Ọlọ́run di. Ọlọ́run di. Ọlọ́run di. ẹ pẹ́ láyé. ẹ pẹ́ láyé. ojú yóò wá rí dáadáa. ojú yóò wá rí dáadáa. ọkàn yóò rí dáadáa. dáadáa máa ṣẹlẹ̀ sí. dáadáa ni ó máa ṣẹlẹ̀ sí. lẹ́yìn ìbànújẹ́. lẹ́yìn ìbànújẹ́. ìdùnnú lọ́lọ́run fi rọ́pò. ìdùnnú lọ́lọ́run fi rọ́pò fún yín. ọlá tó bí Ọlọ́run. gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá a wá. gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá a wá. tiwa náà ti wá ń bẹ́ẹ̀. náà tiwa ti wá ń bẹ́ẹ̀. bàbá kúlọ̀fà. àdúrà ti wá ń bẹ́ẹ̀. ìyá tó bí alájà Kúdírà. ìyá tó bí alájà Kúdírà. ọlọ́run bá rọ́ wọn lójú. ọlọ́run bá dúró tì wọ́n. ọlọ́run bá wà pẹ̀lú wọn. Ọlọ́run kó fi ìdùnnú rọ́pò bá. Ọlọ́run fi ìdùnnú rọ́pò ìbànújẹ́ fún wọn. la ilaha illallah. bisimilahi alam nashra. bisimilahi alam nashra. bisimilahi rahmani rahim alam nashra laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab àtúbọ̀tán gbogbo Ọlọ́run tí ó dá o. àtúbọ̀tán Ọlọ́run tí ó dá. Ọlọ́run já náà onígunlé ayọ̀. 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 ọdún wa pẹ́. ọdún wa pẹ́. kígbà ó pẹ́. kígbà ó pẹ́. ọjọ́ ó pẹ́. ọjọ́ wa pẹ́. Rabbana kọ̀ọ̀kan fúri ara wa. Allahumma Rabbana. Àlàáfíà ara. Àlàáfíà ara. àlàáfíà ara. àti fọkànbalẹ̀. fọkànbalẹ̀. àtàsìkí. àtàsìkí. Allahumma Rabbana. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وعذاب النار ووفنا مسلمين وألحقنا بالصالحين اللهم ارزقنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ولنا بارك يا إلهي أشعر الأمور بالكمال بالديوان àjọ lọ ní abẹ́ lọ. sísítà ìyàwó tèmi tí mo lé gbóyè. ti so mọ́lẹ̀ àti màmá sọ pé ọlọ́run ṣe kúkú fún mi láṣẹ ọlọ́run ṣe kúkú fún mi láṣẹ.
Ọlọ́run kó kọ́ bá ẹ̀mí ìjì ààrẹ. Àjùlọ Ọlọ́run ló kọ́ bá òun ṣọgbọ́n orí ẹ̀. Ṣé ìwé ìwé yìí wà? Last time, pẹ̀lú lọ́dọ̀ Adébò. Wàlẹ́ ìsàlá ọ̀sán. Ẹ̀mọ̀ mi lọ́wọ́ yóò fún wa ti ra wa pẹ̀lú láàrin. Ọlá bàbá. Wọ́n náà máa wà. Àwọn ọmọ wa. Ààrẹ tẹ́lẹ̀. Ó kò sí Èmi rè ń bí ọ̀tọ̀ èmi rè ń bí. Olá, aṣíwájú wa. Aṣíwájú. Ṣebí èmi mo fi wọn lẹ́ẹ̀kan. Ṣé o ṣe àwa náà jà? Wọ́n lè mọ̀ pé màá ṣe àbàlá dúró ní ẹ̀sán ajáde wa. Ọ̀darí wa ní ọba kò tẹ̀ ní ọgbọ́dọ̀ díẹ̀ lọ àlàyé gbogbo ẹ̀.